òru. Ẹ wá wò ó. Òru ọ̀gànjọ́ òru. Ayàwòrán òru. Ẹ wá wò ó. Òru ọ̀gànjọ́ òru. Ó yá fọ́tò láàjì. Ọ̀gànjọ́ òru. Ẹ wá wò ó. Òru ọ̀gànjọ́ òru. Ayàwòrán òru. Ẹ wá wò ó. Òru ọ̀gànjọ́ òru. Ó yá fọ́tò láàjì. Òru ọ̀gànjọ́ òru. Olùyà òru. Ẹ wá wò ó. Òru ọ̀gànjọ́ òru. Táwa la yàwòrán òru. Òru ọ̀gànjọ́ òru. Ta ló lùyà òru. Òru ọ̀gànjọ́ òru. Wọ́n jẹ́ ìrìnbó lórí burúkú tó pọ̀. Abó lórí burúkú tó pọ̀ ní ẹ̀ẹ́sẹ̀ bá tó ta ní kójọ. Ẹrù ẹ̀ṣẹ̀ yín rèé. Ẹjọ́ mà ẹ dẹ̀ trust me o ẹ fún mi di ending máa gba owó fún yín nílé ẹgbẹ́ àjọ máa mú mi ní ending ẹjọ́ torí Ọlọ́run tó bá dẹ̀ dàbí irọ́ ẹ lè tẹ̀lé mi délé ẹgbẹ́ wọ́n máa dúró fún mi ẹjọ́ torí Ọlọ́run. Audu àbí kí lorúkọ rẹ̀? Ká fún ẹ di ending láti bí ọdún méjì ilẹ̀ ètò ti jẹ mí lówó olé. Rárá o mọ́mí lẹ́kan gbọ́ kò mà tí ì pọ́dún méjì. A month and some days oṣù kan àtọjọ́ mélòó kan ló kù. A month and some days tó kù tọ́jọ́ kù yẹn á fi pé ní. Bẹ́ẹ̀ ni mo sọ a month and akọ́ṣìbérò ní kẹ́ èmi ò rí ibi tó lòṣì ti yọkùn rí. Ara ẹni mo ti kọ́kọ́ rí ó wá ṣekùn bí kótó bí tó ń sọ pé ká fún ẹ di ending kí ló dé wá dé ṣe fẹ́ bà tèmi jẹ́ ni tó bá jẹ́ pé táwọn tó kù tán ṣe gba lémi báyìí ṣe ń ṣe lẹ́sẹ̀ ń ṣe yìí àkìlà fẹ́ fi tọ́jú ilé kí la fẹ́ fi tọ́jú ilé kò sí wàhálà eléyìí tó ṣe kó ní ẹrù yín mo ti kó jáde lé ètè wá mọ́tò kẹ́ ẹ kó eléyìí tó kán abáyín kó eléyìí tó kú o bí bẹ́ẹ̀ kọ́. mo fẹ́ kẹ́ ẹ wo kíní kan mọ́ wa. kínú. ṣé mo pẹ́ ọlálẹ́ kan kò sí ara ní báyìí tó bá darí skul báwo la fẹ́ kó fi ètò. kò lè ṣebí tó ọlálẹ́ kan ni kò rọrùn ṣé bẹ́ẹ̀ mọ́lẹ̀wé tẹ fọmọ yín sí bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ẹgbàálẹ̀wé lọ́kẹ́ lọ́mọ ọlálẹ́ kan yín àti ẹ̀kú mọ̀ bóyá bẹ́ẹ̀ ṣe jẹ́wọ́ olé lẹ́sẹ̀ jẹ́wọ́ skul akọ́ṣìbérò irú ro ń borùn ara ẹ̀wù laṣọ wa ẹ̀kẹ́rù yín kẹ́ ẹ mọ bá ti yín lọ ẹ̀ filẹ̀ mi lẹ̀ fún mi o tún fẹ́ yà mí o fẹ́ yà mí yà mí kò yọ ọjọ́ kú yà mí kò ya wèrè àní kò yà mí yà mí. mọ́mí mi ò yà yín ìbá bọ́. títí ẹ ní mo wá ń bá kagbọ̀n tí mo dà mọ́ ara mi báyìí ó dà kò burú bàbá oní kámẹ́rà. ẹ ló Samson ẹ ló ṣe é tí ń bọ̀ ẹ má rọṣẹ̀ ẹ máa bọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ máa bọ̀ wá ẹ ṣeun gan ẹ máa bọ̀ wá bá mi bá wọn akọ́ṣìbérò làwọn eléyìí akọ́tẹ ẹni bá tẹ ẹni burúkú ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ó yàwó ẹ̀ kó lọ mọ ọmọ ẹ̀kẹ́ máa lọ máa wulẹ̀ pọ̀. Elédùà ló mọṣẹ́ àṣelàlàyé. mo ní tètè máa padà sí ẹnu iṣẹ́ mi. ẹnu iṣẹ́ rẹ. bẹ́ẹ̀ni. ọtún ọbọ ìròyìn ẹ lójú òkú ládùúrú gbogbo ọ̀rọ̀ bàǹtàbàǹtà tèmi rẹ sọ tó délé ní àyín àwọn tó ń padà ẹnu iṣẹ́. ó ti yé mi ó yé mi ọ̀rí òrè lóore wọ́tọ̀ béèyàn bá ṣe ní lóore ẹgbẹ̀fà bá a bá ṣe lóore gbèje pààrọ̀ kò léèwọ̀ ọ̀kúnmẹ́yẹ tó sú mi tó ẹgbẹ̀rù lórí mi tó gbé délé òrè lóore wọ́tọ̀ èmi náà ṣe lóore. ṣé rí gbogbo àwọn tí wọ́n ti fẹnu ẹ̀gàn
tí wọ́n ti fi bú ọ torí pé ò lóòlọ́, tí wọ́n ti yẹ̀yẹ́ rẹ torí pé ò rówó ilé san. Sọ̀rẹ́nu tí gbìn wọ́n fi bú òòṣà wọ́n padà fi lọlẹ̀ ni. Èmi mo wí bẹ́ẹ̀ fún ọ wà á padà wá. Ìyá mi ẹ dákun, ẹ̀yin àgbàlagbà lẹ ní ìgbóná gbóru làjọ pọ̀lọ́, ọba tutù tán iyì lẹ́nu ni. Ẹ dákun, ẹ jẹ́ ń dúró káìsẹ́ ń lóore tẹ́ẹ̀sẹ̀ mí nìsí. Bọ́ bá jẹ́ bó o ti fẹ́ náà nù kò léèwọ̀. Ó fẹ́ fi ṣe ọjọ́ abárìbí ni bí wọlé. Bẹ́ẹ̀ ni ìyá mi. Ọ̀dàrà náà ọ̀yà tẹ̀lé. Olóore mi ìyá ẹ̀dùn bà náà ẹ wo ẹ mú ọ̀pá wọ yín ẹ gbé ọ̀pá yín báyìí kẹ wá aṣọ àyà yín ẹ sún mọ́ kẹ̀dáda mo fẹ́ yà yín olóore mi. Ó ti yé mi ibi wọ́n gbà yọ sí ọ̀nà ó yé mi dáadáa. Ẹlẹ́dàá rẹ̀ kò ní jẹ́ ọ̀yà wòrán mọ́tìlẹ̀ èyí sàtẹ̀lé nǹkan yẹn. òun náà ló dára bí aláṣọ orí ló mọṣẹ́ àṣelà Elédùà ló mọṣẹ́ àṣelà láyé. Ìbà ìbà ìbẹ̀yìn ìyá mi ọ̀rẹ́ rìn ìjàkójàkùn mọ̀ lójú ẹ̀yin ń yẹrẹ pé ọ̀rọ̀ tí í gbọ̀n lórí aláìgbọràn ológo sániyín ẹ̀ lọ́rùn ẹsẹ̀ ẹ̀mí lógóńgó nọ́rùn tọ́nà dásẹ̀ rí àfẹ́ntí ọ̀gbọ̀ràn mojú bá yín lónìí ẹ jẹ́ kí bá tèmi ọ̀sẹ̀ o mo fẹ́ kẹ́ ẹ gbáwo mi rìnrìn àjò mo fẹ́ lọ síbi tí wọ́n ti ń fabẹ́rẹ́ gúnyán tí ò gbọ́dọ̀ ní kókó mo fẹ́ débi tí ikú ti ń pọmọ tí yóò gbọ́dọ̀ gbìn mo fẹ́ débi tibitire tá a dálé ayé mo fẹ́ kẹ́ ẹ gbé mi rìnrìn àjò mo fẹ́ kẹ́ ẹ gbé mi lọ kí n lọ láyọ̀ kí n bọ̀ láyọ̀ àyúnlọ àyúbọ̀ ńlọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ tẹ̀nà ẹ̀yin ìyá mi bẹ́ẹ̀ bá ń bẹ lórí ewé ká ẹ sáré tètè ká ẹ wá gbé mi lọ ẹ bá ń bẹ lórí ilẹ̀ ká ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá ká ẹ wá gbé mi rìnrìn àjò ẹ bá wá ń bẹ lórí ta mẹ́ta bìdí yakata mo fẹ́ ká ẹ jẹ́ mi èyí ọmọ èèkàn máa jẹ́ o ọ̀yá ọ̀pá òdúgbẹ̀dúgba mú odúbàrà ọ̀hárà balẹ̀ tá girigi nǹkan gìjà ọ̀yá afẹ́fẹ́ gbé ń lọ. Ta ló ń kànkùn? Èmi ọmọ olùkọ́ ni o. Kí ló mú kànkùn? Òkúta ẹ̀là ni mo fi kàn án. Ọ̀nà ṣí fọ́mọ lọ́nà. Ẹ̀yin wùrùwúrò òde ọ̀run mo kí yín o. Ìsọkúkú òde ayé mo kí yín o. Ìsọkàkà òde ọ̀run ẹ káàbọ̀. Ọ̀wọ́ gẹ́rẹ́gẹ́ àgùntàn àgbà ńlẹ́gùn wálé ayé. Ìsọkúkú àkùkọ ayé o. Ìsọkàkà àkùkọ ọ̀run o. Ẹ̀yin ìyá mi lóde ọ̀run mo kí yín o. Kí ló fẹ́? Ẹ ṣeun ẹni tí mo mú wádọ̀ yín rèé mo fẹ́ kẹ́ ẹ bá ràn lọ́wọ́ iṣẹ́ olùyàníṣẹ́ tó yàn láàyò èyí ò iṣẹ́ ayàwòrán ìṣẹ́ tí wàá bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ sú àìríjẹ àìrímu àìríná àìrílò gbogbo ẹ̀ lọ́ba múlẹ̀ bí ẹ̀gbẹ́ sú mo wá fẹ́ kẹ́ ẹ bá ràn lọ́wọ́ ìṣẹ́ àtòsí kó dàfí ẹ̀yìn tẹ́gùn fi sọ́nú ayé rẹ̀ kó rí ná kó rí lò kó rí jẹ kó rí mu kí gbogbo ayé ó mọ̀ díṣẹ́ rẹ̀ tó yàn láàyò kájí ó filé rẹ̀ ṣebùgbé
n tí mo fẹ́ bá ń ṣe fún un. sọ́rí rẹ̀ ó mọ̀ yín. yóò mọ̀ yín àbí. bó bá wá rí bẹ́ẹ̀ á jẹ́ pé gbogbo òde tá a bá ti ń ṣe lọ́dọ̀ wa ní ìwọ ló mọ̀ wá yà wá ṣó wá níbi tó ti wá náà gbogbo iṣẹ́ tó bá ti lọ ṣe níbẹ̀ ó mọ̀ rí àwọn arẹwà obìnrin kan níbẹ̀ bó bá ti rí wọn àmì ara ó sòfin kó o rí dájú pé ìwọ gangan ló yà wọ́n o nítorí èyí gan-an ni ó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tiwa ní àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ sí ẹ̀ka náà ohun tó bí owó bá ti ṣe kò gbọdọ̀ níta mọ́ ṣó wá rí tá a sọ lónìí ó gbọdọ̀ sọ fẹ́ da àlàyé bó o bá ilé sọ ó léwu o ó léwu o ó léwu o. Dáúdà ayàwòrán ó ti ṣẹ́gi ọ̀la níbi orí dá sí ó yàwòrán kọ́lé. Láwùjọ táwọn. Báyọ̀ Báyọ̀ wà ní product bọ́ọ̀lù. Gbogbo ejò jíjẹ ni. Tẹ́lẹ̀ ìbá tún tán kó tún wà lóla product wá. Wíwó. Dáúdù Báyọ̀ ṣé torí pé o ra mọ́tò tuntun ló fi celebrate ní tó báyìí? Mo mọ̀ ẹ́ o, mo mọ̀ wípé wà á ti ṣe fún many people. Yes, but Báyọ̀, your own is special. Láti ìgbà tá a ti jọ ń bá kínní yẹn bọ̀. Special ọjọ́ ti pẹ́. Ó ti pẹ́. Ìdọ́tí. Ọjọ́ tí ń pagún bọ̀ ọjọ́ pẹ́. Ọjọ́ ti pẹ́. Báyọ̀, you are special to me. Ó yẹ kó o mọ̀ pé iye kan alábàáwọn ojú mẹ́ta lọ. And bá a dẹ̀ ṣe wà yé mi àti ẹ, ó rántí ìgbà tá a ti jọ ń bá bọ̀. Ó gbàgbé mi. Mo ì gbọ́dọ̀ gbàgbé. Báwo máa ṣe gbàgbé irú ẹ̀? Dáúdù. Ìgbà yẹn tó bá rí mọ́tò onímọ́tò báyìí wà á dó sáré. Mo fẹ́ràn ọkọ̀ yìí. Kódà bẹ́ẹ̀ pé mi mo ní. Màá snap ẹ̀ Ọlọ́run dẹ̀ padà ṣe. Àdúpẹ́. Ẹ̀bọ̀ tí nǹkan tèmi kàn rí bẹ̀ ni pé oríṣiríṣi ọkọ̀ ló ní. Oríṣiríṣi ọkọ̀ tí ò tiẹ̀ ṣe é kà lọ rẹpẹtẹ. Onífẹ́ńsà. Onímùránò. Ọ̀pọ̀ ẹ̀ pọ̀. Òótọ́ ló sọ. Sórí ọ̀rẹ́ mi kan ni ó sẹ́ndẹ̀ sí mi láti Amẹ́ríkà. So mo ṣe wá rí mọ́tò yẹn mo gbé mọ́tò yìí mọ̀ wá òkè. So bọ́dà yìí sẹ́ndẹ̀ tí mo sẹ́ndẹ̀ owó sí. Mo gbé ọkọ̀ yẹn náà tó ó ṣe ló gbà. Ó yẹ kó mọ̀ pé mo láìkì ká gan láti. Láìkì mọ́tò. Mo jẹ́ rẹ̀. Tí bá tún rí mi, màá tún rà. Wà á tún rà. Ọmọ pé nǹkan tó bá ń tán ní dùn ní mẹ́ni lówó ni. Ó tó bá ń dùn ní ló pọ̀ lọ́la ẹ̀ ni. Ológun ẹrú bá kú aṣọ àjẹwòrò kan. Ó láìka gan o. Òdodo. Pé àwọn nǹkan tí èmi kàn ní kí n bẹ̀ sọ náà ni because èèyàn gbọ́dọ̀ sá fún ìsọnù ayé. Ìsọnù ayé kẹ̀. Ní tó bá wọlé nu. Kó bá ní ẹ sọ. Fẹ́ẹ́ sọ òótọ́ sì ló sọ. Ìbàjẹ́ èèyàn kò sì dá sí Olúwa dúró. Yes now. Mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ̀ sọ. Ọ̀rọ̀ náà dẹ̀ wà ní òkàn àyà mi. Go ahead now. Ó ṣe sórí ìmọ̀ràn tí mo fẹ́ fún ẹ. Ó ti tó gba driver o. Ó ti tó gba driver. O kì í sọmọ eke olówó mọ́. Driver. Ifá àwọn tí olówó tó ẹ. Àwọn tí ń gba driver. Ìwọ ni wàá lókè, ìwọ ni wàá lódò. Ìgbà wọn lọ fẹ́ enjoy owó ẹ gan. Jẹ́ n sọ fún ẹ, kì í sọ̀rọ̀ driver nìkan o. O ti ní ìdí ọ̀dìlé. Ọ̀dìlé. Nàìjíríà lè. Má jẹ́ wọ́n jí ẹgbẹ́ fún wa. Tó bá jí ẹgbẹ́ ń sìn. 50 million, 100 million, 200 million. Báyọ̀, sórí 100 million, 200 million, 50 million. Ẹni tó bá nílò owó kó béèrè. Àti pé àti ẹ̀dín ju ẹni tí wọ́n wá ní ìtàbùrù. But driver yẹn, I will still look into it. Okay. Gazali.
Gazali. Ṣé Yorùbá ni? Yorùbá pọ́ńpẹ́ Yorùbá ni wá. Sà Àjàní ọlọ́gbọ̀n wọn aka bàbá rántí bàbá Fọlá. Èwo lẹ fẹ́ kí n kọ nínú gbogbo nǹkan tẹ́ sọ fún mi? Àjàní lórúkọ mi ń jẹ́ ọlọ́gbọ̀n wọn ní sọ́ọ̀nì rántí àti Fọlá lọmọ mi àwọn ní aka. Ìyẹn ṣe ní ìṣe pẹ̀lú orúkọ tí. alias jẹ́ púpọ̀ ládùúgbò ní. Ọlọ́gbọ̀n kí lẹ pé? Àjàní ọlọ́gbọ̀n wọn aka bàbá rántí bàbá Fọlá gbí ẹ̀rọ sà. Orúkọ tí Àjàó. Kasali ni sà. Kasali. Bẹ́ẹ̀ ni sà. Orúkọ ẹ. Bẹ́ẹ̀ ni. Bàbá. Yes sir. Àjàní ọlọ́gbọ̀n wọn aka bàbá rántí bàbá Fọlá. A ní kí n yóò sọ gbogbo nǹkan báyìí ẹ̀bọ̀ ìwọlé fẹ́ ká mú nínú gbogbo ẹ̀. Ẹ sà Àjàní lórúkọ mi. Ọlọ́gbọ̀n wọn ní sọ́ọ̀nì mi. aka bàbá rántí bàbá Fọlá àwọn ọmọ mi méjèèjì ni. Anyway. Ẹ ti ń wa mọ́tò tí ń tọ́dún mélòó tẹ́tí bẹ̀rẹ̀ sí ní wa mọ́tò. Ó lé 40 years. Mo ti bí tẹ̀yìn. Mo ti bí tẹ̀yìn. YK. Múlẹ̀. Ṣé YK Àjàó? YK Abasi. Bàbá. Yes sir. Àwọn ìlú wo lẹ ti wa mọ́tò rẹ̀? Kò sí ìlú tí mo ti wa mọ́tò rẹ̀. Gbogbo state ní gbogbo Nàìjíríà yìí. Irú àwọn. Kí ni? Kò sí. Irú àwọn mọ́tò wo lẹ ti wa? Mo ti wọ́n lè ṣe é ṣe sára. Mo bẹ̀rẹ̀ látọ̀ ní 404 onígun, mo wá 504, mo wá dánfó, mo wá mọ́ọ̀lù ẹ̀, mo wá Prado sà, mo wá Prado sà, olóṣèlú ni mo wá nígbà campaign gbòkò wọlé. Ẹ ṣe ayé ọkọ̀ tí ò wọlé náà nìyẹn o, torí ó pọ̀ lọ yẹ ọkọ̀ tí ò gbogbo ọtí mọ̀ wá bá wọn ṣoríire ni. Wọ́n ṣoríire ní sáà. Okay, ẹ̀dùn ṣe I need the experience 40 years. Ó kọ́ sà 40 years. Mo tẹ̀sán ni mo gbọ́ sà. Okay, ẹ ti wà Prado àbí? Àdáadáa. Ẹ wà fẹ́nsà. Fẹ́nsà. Èmi Toyota fẹ́nsà. Ìyá. Ó ní mo wá jù sà. Ẹ ti wá G-Wagon. Bẹ́ẹ̀sì láyẹn. Ìyá. Ó ní mo wá jù. Kí ni? Anyway, gbogbo àwọn mọ́tò tẹ́ ti wà ẹ ti wà Caterpillar ẹ ti wà G-Wagon ẹ wà dánfó náà. Mo wà bọ́ọ̀lù ẹ̀ sà. Ẹ wà bọ́ọ̀lù ẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ ti wà taxi láàrin Èkó. Kò sí mọ́tò sí mi ò wà. Ok, èwo lẹ ti fi ní accident rí? How many casualty lẹ ti ní number of years tẹ́ fi. Okay, as an express driver. Yes. Wípé èwo ló ti accident rí. Èwo wọn crash mọ́tò mi rí. Ẹ lè wà mọ́tò láàrin Èkó. Ọdún wo lẹ ti wà mọ́tò láàrin Èkó? Ológbòwó, Òkè Pòpò, Òṣòdì Èkó, Ìdúmọ̀tà. Ẹ wà Ìdúmọ̀tà. Ìdúmàgbò. Ìkàdúgbọ̀n. Ìkàgbogbo ẹ̀. Freeman. Ọ̀gá mi tí mo wà kí n tó wọ olóṣèlú. Olóyè onífìlà funfun ni. Máa gbé lọ Palace Èkó. Okay, àwọn adímọ̀ ni àwọn ni. Okay, for that 40 years, ní accident rí. 19. Kí ni? What's it? Are you serious? Are you okay? Okay, picture ló wá yà mí. Ó yà mí ni. Torí àwọn ṣe ń sọ fún yín bí wọ́n ṣe páàkì mọ́tò lẹ́ni tí wọ́n mọ̀ ya fọ́tò. 19 driver license mo ní. Gbogbo ẹ̀ tí expire yàtọ̀ sí yọkọ lọ́dún márùn-ún tó wà lọ́dún báyìí. Okay, ẹ sì ní 5 years. 5 valid years. 5 years ó sì wà lọ́wọ́. Ó wà lọ́dún báyìí. Okay, no problem. Ẹ jẹ́ kí ẹ take wọn. Àwọn gọ́dà. Ẹ wò wọn dáadáa ẹ wò bí wọ́n ṣe ń sè. Ẹ sàmù nọ́mbà sà. Ẹ rí i pé mo ra driver kan mo múra. Ọmọ àlúwọ̀ ni. Ọmọ Ifẹ̀ ni mí sà. Ifẹ̀ ni. Bẹ́ẹ̀ni ilé Oòduà níbi ojúmọ́ wọ́n ti mọ́ wáyé. Yorùbá gidi ni. Yorùbá gidi bẹ́ẹ̀ ni. Okay, all right, no problem. Ṣé jẹ́ àyàwó ilé náà àwọn tún sọ. Èmi bẹ́tà express pọ̀ èmi ni ó máa mú ẹ̀ta ló kọ́kọ́ ń tà kọ́ mẹ́rẹ̀ kó tó tà. Mr. Ajani please Àjàó àbí Kasali bẹ́ẹ̀ni ẹ tẹ́kì orúkọ wọn so ẹ máa continue pẹ̀lú tàfihàn. Ẹ ti sà ẹ ká ya fọ́tò sà. Ká tún ya fọ́tò. Dáúdà ayàwòrán ó ti ṣẹ́gi ọ̀la níbi orí dẹ́sí. APP clear image. APP clear image. Clear image. APP. Inú mi dùn. Nínú ẹgbẹ́ wa Association of Professional Photographers mi lọ́mọ ọ̀dẹ̀. Àmọ́ akọ̀tọ̀rọ̀ àforíjì lọ́wọ́ yín pé mo pe ìpàdé pàjáwìrì kó lè dáná ni o.
nítorí pé àjọ̀dún wa tó ń bọ̀ lọ́nà mo fẹ́ kó dùn kó lárinrin so kí akọ̀wé wa kó brief wa ibi tá a bá ètò dé over to you. APP clear image clear image APP. Gẹ́gẹ́ bí president wa ṣe ṣàlàyé fún ayẹyẹ tí a ní níwájú a fojú wo àwọn ìnáwó wa gbogbo ẹ̀ jẹ́ 6.5 million la need fún ayẹyẹ yẹn. Mẹ́wàá ìgbà tá a wo àkáǹtì wa owó tí ó wà lákàǹtì as at now ó jẹ́ 4.5 million. Nítorí ẹ̀ ni a ṣe ní ká pè pàdé láti jíròrò bó bá ṣe jẹ́. APP clear image APP clear image clear image APP. Mo ti ṣàlàyé ọ̀rọ̀ bó ti yẹ kó rí o ti sọ ibi tó yẹ kí òbí ti lálẹ́ wo ibi tó wù bẹ́ẹ̀. We have 4.5 million a dẹ̀ fẹ́ lọ 6.5 million. Kò sí nǹkan tó kù ju pé ká rọrùn ká wá 2 million ló kù láàrin ara wa ká dẹ̀ ṣe kí mú àbẹ̀rẹ̀ ká máa ṣe fàájì lọ. What are you insinuating? Kí ló fún insurance pa máa pawó lọ́jọ́ pàtí yẹn? Owó lọ́dà fún tiẹ̀ ó ní làákàyọ̀ tí mo lọ gbé kalẹ̀ ní sọ bẹ́ẹ̀ àwọn tó bá bọ̀ lákọ̀ wọ́n dùnú. APP clear image. President wa ẹ̀rí ẹ má jẹ́ ká jẹ́ àtìyànmùyànmù àkárẹ̀ o èló la ní tí wọ́n ń gùn wá a ní 4.5 a sì fẹ́ lo 6.5 owó ìsìnkì ó ní tá a máa fi ṣe bá a máa fi rànra wa lọ́wọ́ ní bẹ́ẹ̀ nìkan bá ní ṣòro a sì fi ràn lọ́wọ́ nígbà tá a bá wá mú owó ìníṣẹ́ tá a kà kú náà hàn bàbá wa ní nǹkan níta tó fẹ́ fowó ṣe é bó ní ká ti wá. God bless you my brother. Amen. Thank you sir. Ẹ jọ̀ọ́ sir láti buttress nǹkan tí àgbàdo àwọn sọ ká face reality àwọn nǹkan tó ń sọ ìbò sọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká tax ara wa 100k lórí kọ̀ọ̀kan tá a bá wo ibi tó wọ̀ yẹn dé à ń mọ ibi tí a bá máa wá ìtókù sí ó tán náà. Nonsense lọ̀rọ̀ yẹn. ta ló sọ nonsense. Nonsense ìwà ìyá alága. My president I'm very sorry. nonsense àbí. Ìka ọ̀dọ́gba náà. Wọ́n ká fi ṣe ń gbaṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ jọba wọ́n lọ pẹ́ alága ẹni tó withdraw statement ta ló sọ nonsense. I'm very sorry for that my president. ọ̀nà owó nìkan òfin dọ́gba o. Wọ́n ká fi ṣe ń gbaṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Òun lè dá 100 Kẹ́mi dá 50. Gentlemen and ladies, APP clear image. APP Clear image. clear image. APP. Mo kí president mi àti gbogbo ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ tí ẹ jókòó síbí. My president ṣe rí ó máa ń bẹ́tà tá a bá fẹ́ ṣe irú important meeting báyìí ká máa ní àwọn medical personnel ká lè máa check BP wa ó léwu o because bá a ṣe react sí ọ̀rọ̀ ó yàtọ̀ tó mo ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ ẹni tó bá lè dá ẹran pọ̀nkanra ó kọjá fàákájọ pin. ẹjọ a sì bí alápàtà o photographer lélẹ̀ èwo ni ká máa fa ẹran jalè tọ́lọ̀ ẹran lásán bí ni straight to the point. a ní a fẹ́ lo a sum of 6.5 million naira a dẹ̀ ní 4.5 million naira lẹ̀ ogún ọ̀bá tó pín ayéra kùn láti company tèmi Daudu photograph màá fún ilé yìí ní a sum of 7.5 million naira. APP APP climate. ẹ má bínú sàkún fẹ́ dá ẹni ló dé ẹ mo kàn fẹ́ kí everybody lọ tán ni ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ meeting lẹ́ni ara mi ò gbà o. o fẹ́ ṣinú bí. mo fẹ́ ṣinú bí torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀bùn kéèyàn kan fẹ́ ìjọ wo ló dé ṣé rí mi bínú torí anybody o bọ̀ bó ṣe ń fọwọ́ lálẹ́ wájú president tèmi yẹn mi ì ní gbà fún láyéláyé tí wọ́n kápárù I will do this I will do lórí táwọn wájú àwọn ta ni mo gbà tẹ́ ti ń ya fọ́tò ní sà látàrí àwọn olú professional photos lẹ́tí ń ya fọ́tò láti gbà tẹ́ ti fi náà Bedford àwọn mọ́tò tẹ́ ti fi ń tàn sójú àwọn èèyàn báyìí no mo láti pàpà fún kí n jẹ́ kó mọ̀ kókó jámọ́ kankan tí o bá ṣe àrífín ni ṣé ẹ kó máa jókòó síbi táwọn bá ti ṣe mítìnì mọ́tò tá a ti jọ ń bọ̀ ni mọye fọ́tò tí mo ti yà láyé ni àwa di àmà gàpá níwájú àwọn àníṣe fi 7 million lẹ̀ ṣé àmọ́ pé inú ti bí mi tí wọ́n kó fásitì láti sọ̀rọ̀ ní tí mo ń rò nípa tí mo sọ̀rọ̀ 100 yẹn mo ti rò pé wà àwọn ipò àbá ìrówó rà
èmi gan lè ya 10 million fẹ́ gbẹ ká fi ṣe pàtì náà má dé dá padà. bá a wá 3 million kù. náà nígbà tó ti fa kọ́ sí tẹ́ ti ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé màá tún máa sọ pé kí ni bọ̀ tó bá possible ẹ̀jẹ̀ àdówó ẹ̀ padà. má jẹ́ àdá padà. kí ló dé. ìbí láti fẹ́ lówó ṣe nǹkan. tó bá fẹ́ fún wa lóko yẹ kó máa bùgà sẹ́rí mo ti kọ́ ọ̀kan tẹ́ sọ president èmi ò kàn fẹ́ kí èrà kankan kó máa kùn yín ni o èmi ò ní kó máa kówó lẹ̀ o ẹ gbowó lọ́wọ́ ẹ o ṣùgbọ́n ẹ fún warning níjọ́ pati ẹ fún ní warning in fact mo tẹ̀ máa kọ́kọ́ mú àìdíyà kan wá ẹ jẹ́ aran t-shirt everybody wà uniform ẹ̀yin lè wà gbádùn as president ẹ wá sọ fún pé kò gbúdọ̀ sọ ha níjọ́ in fact tí máa gbọ́ tẹ́nibọ̀dì bá dúpẹ́ lọ́wọ́ pé kìíní kan ló jẹ́ kíní ṣe máa bínú kúrò pàtí ẹ̀ máa dẹ̀ dàrú fà bọ̀mú láti sọ fún yín ẹ sọ fún kò gbúdọ̀ lo anything kò dẹ̀ gbúdọ̀ sọ do tá a máa fi kúrò mẹ́ tẹ bá máa fi ọ̀rọ̀ sí yàrá secretary ti tó ẹ̀dẹ̀ sọ fún secretary no any affiliation no kí ló tó fọ̀rọ̀ ránú láì ṣe rédíò program kìíní kan àkódà. ọlọ́run àpọ́n ilé bó ṣe pọ́n mi lé. no. jẹ́ ká gbà fún bẹ́ẹ̀. mi ì lè gbà fún o. ó ti wá kó 7 million lẹ́ẹ̀kí la fẹ́ ṣe. ẹ̀sà tó bá jẹ́ torí 7 million tó kólẹ̀ ló fẹ́ fi máa rúdù sí president tèmi o máa bá ná tán bí owó ẹjọ́ wẹ̀ padà jẹ́ kó ní burúkú ẹ̀ kúrò bí rubbish nìyẹn àmọ́ ti gbọ́ bọ́ máa yí ẹ̀yẹ́ ìjọba tó náwó tó bá ṣe báyìí wájú yín o máa bring it down péjọ́ wo ló dé ọmọ òṣì kan dandan kí ló ń yà fọ́tò wèrè wo ló ń yà. Sẹ́lú. Sir. Sórí kámẹ́rà yìí. Yes, sir. Wọ́n kẹ́ tẹ́ kàí dáadáa. Kì í ṣe pé irú àwọn kámẹ́rà tẹ́ kẹ́ máa lọ fi máa gbé káàkiri tẹ́ máa lọ ya tajà tẹ́ran tẹ́ máa lọ ya anything anyhow. Ṣé lọ́jọ́ dáadáa o? Kó bá mi gbé sí ọ́fíìsì ọgbọ́n. Ó ti yé mi. Ọ̀gá, mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín. Ẹ dákun sẹ́yìn àti Mukaila ṣe family ni. Family. Mukaila. Láti bó síbo, ọmọ sàmì nínú. Sì tán rárá kí ló wá dé ṣé tẹ bá ti ní ẹmọ fọwọ́ kankan báyìí Mukaila ni ní ọkọ lọ gbé kámẹ́rà tẹ kọ́kọ́ gbé sọ́fíìsì tẹnikẹ́ni kankan mọ́ fọwọ́ kan o kò sí tí Mukaila yà á mọ ìyèrà alẹ̀ bó bá pàdé igi lójú ọ̀nà yóò yà pápá bá dẹ̀ ni pé gbígbé tó kọ́kọ́ gbé báyìí òní tó lọ́wọ́ kọ́ lọ fi yà. Kí ni ló bá ní dandan òní tó ó fẹ́ ṣe photoshoot tó bá fẹ́ ṣe photoshoot sí fọ́mọ bí títí ṣe photoshoot tẹ̀ rárá òun lòun ó yà ó nígbà ọ̀gá mọ̀ ní àmọ́ fọ́ kan tó dẹ̀ mú fi sọ pé sẹ́rí bá tó gbélé náà bá ní àmọ́ fọ́ kan ó kẹ́ ló fọ́ kan. ó fi kámẹ́rà mi ya òní tó. kámẹ́rà mi. ní kíni ó ní ẹbí jọ lòun àtòlí tó. ìwọ náà dàgbà ọjọ́ rẹ̀ sì ẹ kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ wọn gbọ́dọ̀ ṣe ó yẹ kí n ràn yín lọ́pàá àbẹ́yẹ gbọ́ pàlú arúgbó. ewu àtàwàdà wàdàwàdà rẹ yìí ọkàrẹ ọdẹ. Hi. Hi, Somali. Hello. Sọ̀nù o. Wọ́n ṣàwùsà Yorùbá ni mí. Ọmọ Yorùbá ni o. Yorùbá ni mí. Lọ́wọ́ ń ṣe àìsí. Ẹ jọ kí ló yẹ kí n ṣe? Ṣé kí n yí lẹ̀ ni? Ọmọdé kí ni kọ́ ọ̀dọ̀ lálẹ́ kan kí. Ó fọwọ́ ìdẹ́gbò nígbà tí ọ̀gá ni mí ń bì. Ọ́fíìsì mi ni mo wà yìí. Ìwà àtọ̀rọ̀ nǹkan mi ni. Bẹ́ẹ̀ ìwà àtọ̀rọ̀ nǹkan ni. Ẹ pẹ̀lẹ́, ẹ kú rìn. Ọmọ Yorùbá. Àtàtà. ẹ rọra mẹ́kọ̀ọ́ ẹ rọra. tòlótòló gbọ́ máa di ẹ̀pọ̀ ọ̀rọ̀ tí ì tó sọ. tòlótòló gbọ́ máa di ẹ̀pọ̀ Mukaila náà ni Mukaila ni tòlótòló tó gbọ́ máa di ẹ̀pọ̀ torí bó ṣe wà ó bí tòlótòló rẹ̀ bá gbọ́ máa di ẹ̀pọ̀ àmọ́ fi fẹ́ bí kámẹ́rà nítorí fi fẹ́ bí Mukaila ni tòlótòló.
Ẹ̀rọ̀ra. Ẹ̀rọ̀ra. Sẹ́límọ́. Ẹ káàbọ̀ ma. Sẹ́límọ́. Ẹ̀rọ̀ra ma. Ẹ pẹ̀lẹ́. Yes ma. Ṣé dáadáa ni? Adúpẹ́ ma. Ìjọ mẹ́ta. Yes ma. Ẹ̀rọ̀ra ma. Yes. Àmín. 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 Ọ̀gá, permission to follow. Sẹ́ni tó máa lọ. Sáà. Ó dáyàn mọ̀ àbí ó rí ẹni tó kọjá ní ìsìn. Mo rí aṣọ oníbàárà tó wá tọrọ owó tó ń lo ọ̀pá tí ò dá. Ẹ oníbàárà kan bẹ́gà ni. Gbogbo mo ṣe dúró mẹ́rin náà tí mo tó ṣáájú sọ pé dọ̀bálẹ̀ ṣé bó rí bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ fẹ́ tó wá tọrọ owó. Ta ló wá tọrọ owó? Kí ló tó lójú tó fi mọ̀ náà? Jọ́sẹ́ mi ò kí ni, ó ní pẹ̀lẹ́ mo ní háì, kí n pẹ̀lẹ́ mo ní ẹ̀lò, jọ́sẹ́ mi ò kí wọ́n ni. Bóyá ṣe máa kíyàn lẹ̀ Yorùbá nù. Ẹ má bínú. Ẹ ṣé èèyàn ló. Èèyàn kọ, ẹran ni. Jẹ́ bí ọlọ́rọ̀ kan, ṣé family house ló gbé? Family house ló gbé dàgbà. Ó gbé bá family house dàgbà. Tútọ́ bá gbé family house dàgbà. Pẹ̀lú ọjọ́ orí ìyá òun káàtì ẹ̀ ní kò jẹ́ nǹkankan. Sọ́ọ̀bù pé kò sí yẹ kó yọ lẹ́nu géètì tó ti máa dọ̀bálẹ̀ tó ti máa ráàmù ẹ máa wọlé ẹ máa rọra o. Sẹ́yìn lọ́sọ̀ bàbá ni. Bọ́ bá wá dàgbà sọ wá tó wọn. Àbáwọ̀ ṣe mọ èjì mi. Bí n bá wà mọ èjì ẹ̀ ń kọ́ fáwọn pé gíftà lọ̀gá àpíkà. Àwọn olóra wọn dáa ni ṣé bó rí pé ó tẹ̀bi kọ̀ọ̀kan lù ṣé ó fẹ́ yé ṣe ni àwọn olóra wọn dáadáa ni. Ẹ rọra kí ló fà ní bò ẹni ni mò ń bá sọ̀rọ̀ kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. ẹ tí ó bọ́ ẹ pé wọ́n bá ní ọpọlọ tó ẹ pé onírú ọ̀gá ní èèyàn tó ẹ kí wọ́n ṣẹlẹ̀ fún ẹ̀fọ́ bàrà. a ní kí ló ṣẹlẹ̀ kí ló fariwo ó ti tó yín adé pariwo ṣe sọ pé ẹ̀rí yàn ni kí ló ṣẹlẹ̀ gan. Kí n fi ta ni léèrè ṣé ẹ̀yin ò mọ̀ pé ọ̀gá lálejò ni kí ló dé gan-an ẹ bẹ̀rẹ̀ sí ní parí. ẹnu àbúrò pẹ́sà tẹ́mi ń béèrè tí ò dàbí lónìí pé sọ yẹ kó o sí géètì lẹ̀ fún bàrà. wọ́n bára ti wọ́n bí mi. Mi kábàdà nígbà tó dé tí mò ń kọ́ tó ń parẹ́ ìbúrò pọ̀ ládàá ti tó mi ni ìyá tó wọlé ní pẹ̀lú bára. ṣé kìí ṣe bàrà ni òòrì kí lọ́wọ́ wọn ni òòrì bàbá yàrá ni òòrọ́pàá lọ́wọ́ wọn ni. ẹ jẹ́ gbọ́jàre ṣe ra bọ́ lọ́wọ́ wọn ni. ọ̀pá ń kọ́ ṣé mi òòrọ́pàá lọ́wọ́ wọn ni. ẹ ṣe tó bá ti wá ń lọ́pàá yín ó tó wá tọrọ owó. ṣọ́ọ̀ṣì báyìí tó ń dájọ́. ẹ jẹ́ agbọ́dọ̀ sọ́dọ̀ iná bẹ̀rẹ̀ sí ni mo sẹ́yìn lẹ́tọ̀ọ́ lẹ́bí ni sẹ́yìn tó ń jẹ́lé mọ̀lẹ́bí yín ni sẹ́yìn lẹ́fẹ̀ẹ́ tó bí ni sẹ́yìn lẹ́fẹ̀ẹ́ mọ̀lẹ́bí tiẹ̀. sẹ́yìn family pẹ̀lú ọ̀gá ni. ṣé o family pẹ̀lú ọ̀gá. ẹgbẹ́nu sọ ẹ̀yin náà nu àbẹ́ni ọkọ̀ lẹ́dá ògbó ẹ̀ lẹ̀ lẹ́bẹ̀rẹ̀ sí ní pariwo orí burúkú ó sì. kwẹ́sàn mi ni pé ta ni ìyá yẹn. kí lẹ́lẹ́ bèrè. ta ni ìyá yẹn. ó yẹ dáhùn lò. ọ̀sán mi lọ yẹ kí n dá nígbà tó ti dé o tó ọjọ́ jọ̀gbọ̀n wọ́n náà lọ́ọ́ dá lò àbí gbà tó wá gbé ìbáwí ìdálẹ́kùn ẹ̀dá kò ṣé gbé kó kúnlẹ̀ kó náwó kè kó kọjú sí gànà ni. kò ní dá bàbá ẹ kò ní dá bàbá tó bí ẹ èmi ló bá wí pẹ̀lú èjì tèmi èmi ní bí ò bá wí kọ́kọ́ sókè ṣé yes. nígbà mọ̀ pé ti dàgbà jù sẹ́lọ ẹ̀ sì jókòó lé. I know my age. ẹ kí ló dé tẹ̀ wá jókòó lọ́dọ̀ àwọn ẹ̀yẹ́ nígbà ọ̀sán ni. ìwọ lọ ọmọ wọn tí ní dákọ èjì wọn dàkọ dayọ ní. ẹ̀yin lè já gbọ́rọ̀ ẹ pẹ̀lẹ́ o. ta ni ìyá yín tó wọlé. bọ̀dá náà wọ́n ṣe wá rí ẹ̀kẹ́ kẹ́kẹ́ yẹn. ṣé ọ̀gá ò fowó mọ̀ wọ́n ni àbáwọn ni òlóra wọn dà bí ọ̀gá ṣe lówó tó tọ́gà bá fowó mọ ìyá ẹ̀ láti bí ọ̀pá lọ́yẹ ká ti mọ̀ ó yẹ kó ti change ọ̀pá wọn. kan ti change kí ni. ọ̀pá tó fi rìn. ẹ̀wọ̀n bá lọ gbà tọ̀rọ̀ míyàn fún wọn ni. nífẹ̀ẹ́. kò yé mi. wọ́n ti lè gba ti pẹ́là ọlọ́pàá tó náà máa lò. pẹ́là. tàbí kí wọ́n gbọ̀ pa. sẹ́yìn ò rí tébì rí ni. kí lè rí kí lè rí kí lè rí. ó dà mo yọ̀ǹda yín mo yọ̀ǹda yín. kó o lè bá a mọ̀ sórí mọ̀mọ́ èyí wọ́n ṣe mọ̀mọ́ lásán o gíftà yẹn tó jẹ́ fọ́gà. wọ́n ṣe TikTok. wọ́n dàgbà lórí Instagram níbi ẹ bá ti rí wọn social media ẹ sọ kó lẹ́yìn náà lẹ mọ ọmọ bí gbogbo kan ṣe ń rìn ọba ní wéètì ní bí. wọ́n máa ń káwọ́ kẹ̀. jọ kí ni wọ́n sì ní. kí lẹ wí. kí ni wọ́n sì nù ní. kí pọ́n ni. ṣé ẹ bá wá sí lójú ọ̀nà wọn. lẹ́fẹ̀ẹ́ ṣe. wèrè ẹni NAFDAC number. ṣé ẹ fẹ́ bú mi ẹ má bẹ́ mi o ẹ má bẹ́ mi o ẹ má bú mi o ẹ má bú mi o. Ilé ẹ̀yìn méjèèjì ẹsẹ̀ yín fì torí nínú ààrẹ pílẹ̀sì ọ̀pọ̀sẹ̀ tó mọ̀ nínú èmi nínú gbogbo yìí èmi nìkan mo mọ̀ ní tí má sì sọ fọ́gà pé ọ̀gá àwọn ènìyàn àgbẹ̀ ní ẹ̀wọ̀n ààrẹ ní mọ̀ ń bẹ̀rẹ̀. ó lè bá lù tó nínú ilé èmi ni mo wọ ọ̀gá mo ọ̀dà mo ìdáwọ́ sí náà kí wọ́n pápá. ìyàwó mi ń kọ́. ó wà ní sùn. ọmọ mi náà ń kọ́. òun náà lọ sí sùn. ó ti lọ léèwé yọ̀dà fún yín tó túmọ̀ sí pé ẹnìkankan ò sí nílé. lẹ́yìn èmi àti Olódùmarè sí kẹta. dàbà ọmọkùnrin gíga dúdú tí ń bẹ ń tàn
Ara abo ni. Àjàní. Láìpẹ́ àti mo ṣe gbà ní. Dẹ́rẹ́bà ni. Bẹ́ẹ̀ ókè ẹ̀ tí ìbánú báyìí. Rárá. Òun èso ọmọ Yorùbá ni. Yorùbá ni o. Yorùbá àtàtà. Ọmọ ilẹ̀ Ifẹ̀ ni. Yorùbá gidi. Àjẹpọ́gbọ́n jìnnà sí díẹ̀ o. Kí ló dé? Kí ló dé? Bó ṣe kí mi gbà mú dé ni kò ṣe sí ọmọ Yorùbá. Àjàní. Àjàní rí ibi. Kí ló dé? Ìyá mi kí ṣe pé bóyá Àjàní. Lọ jókòó ẹ̀. Tí mo bá wà tiẹ̀ kọjá gbogbo ìlú kí kú ṣe kó ti mọ̀ mí rí tì tẹ́lẹ̀. Àìsí ìfàìmọ́ni rí ìbánisọ̀tá. Ìyá mi ṣùgbọ́n yẹ kó dúró lè sọnù fún ọmọ Yorùbá ni. Àmọ́ rí bá náà àmọ́ kéèké dẹ̀sẹ̀ báyìí kéètì ìsẹ̀mí. Ìyá mi bẹ́ẹ̀ yẹn bá sẹ̀yìn ó ti fọ́ kàn mí lẹ́nu. Mọ́mọ́. Ẹ wo. Kéèké ìsẹ̀mí o mọ́tòrí ìyùn bá jà o kéèdẹ̀sẹ̀ torí kò rí rí kò sì mọ̀ mí rí bọ́bá wá ṣerú rẹ̀ ńgbà mí ló tó dẹ̀sẹ̀ mo ní kí n wá rán ọ létí torí kankan là rán fàdítí. Wọ́n ń kọ́ sí létí bí orin èmi náà sì gbọ́dọ̀ máa kọ́ sí ọ létí àsìkò rẹ ti ń tó bọ̀ o ti yí ọba hàn iná torí tí mo torí rẹ̀ wá nù. Ẹ bá ti ní wọn á bá yín tàbí irú ìgbà tẹ pè mí lórí aago yẹn kẹ́ ẹ ti sọ fún mi. Ẹ ọgbọ́n kan ọ̀rọ̀ yìí wá jọ́rọ̀ orí fóònù ṣérú ọ̀rọ̀ yìí lèèyàn máa sọ lórí fóònù ojúkòrò èpo ojúkòrò jẹ nígbà tí lọ́nbẹ́ ń lé mo ṣe ni wá sọ kájọ sọ láàrin ara wa a sì ti sọ ó ti yí abáhùn. Èmi náà gbàgbé ṣùgbọ́n gbà tẹ́ tó rán mi létí ni mo tó jákúnra. Jákúnra. Kí ni nǹkan tí ọmọ ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ lọ́jà ní òru? Sóúnjẹ jẹun ọ̀kan jù ó dìrọ̀ lẹ́nu tó lọ. Abẹ́ ti ẹ̀kú sí. Mo sọ ìrìnlẹ̀ mi àmọ́ òun ò dúró jẹ́ ọ̀tẹ̀ rí yẹn tíyàwó rẹ̀ mọ́ gún fún mi àmọ́ wọ́n gbádùn rẹ̀ pọ̀ wọ́n jẹ yóò fi ń bẹ̀rẹ̀. ìbájọ́ bò nílùú máa mọ̀ jó èmi ọba mọ́jọ mọ́ ní Ṣàngó máa sókèlè ojú dání ilé náà tó wọ́n díẹ̀ mọ́rù lọ́rọ̀ òkú ọwọ́ ọmọdélé ó sì pọ́nlá ìbájọ́ mọ́ ní Ṣàngó. Kí ni ìṣẹ̀lẹ̀? Kí n bọ̀ ń wò yìí? Èèwọ̀. Hello bàbá. Ṣé gbogbo nǹkan dùn? Ń bó lọ wà? Mo fẹ́ kọ́ gbà kí ìsàrà. Níbi tó wà ọmọbìnrin kan bẹ ó fẹ́ bọ́ ya fọ́tò. Má jẹ́ ọ yá ọ fọ́tò. Má bá wí nǹkan kan. Ọ gbọ́dọ̀ gba nǹkan jẹ ló èèyàn. Èèyàn ò sì gbọ́dọ̀ jàjẹkù rẹ. Kọ́dà bọ́ ọba ti lọ rèé tọ̀ títọ́ ọba mo gbé lọ àbí kó yí dànù. O ti gbọ́ àwọn olùyàwó ni o. Má jẹ́ wọ́n yọ̀ fọ́tò. Ẹ ṣé bàbá màá pè ní màá bá sọ́ọ̀sì ifun ordinary phone lásán ló jẹ́ kó fi ya fọ́tò lẹ́nu tó mọ̀ pé kámẹ́rà kan olùkú kan sí níwájú. Yo bí mo ṣe sọ fún bẹ́ẹ̀ náà ni kò gbọ́ o ìjáfara léwu o ìtura múná pè ní ẹkùn. Ẹ ṣé bàbá ọlọ́mọ àgbà wa Nàìjíríà báyìí olùyà òru pẹ̀lú kámẹ́rà. Ẹ wá wò ó òru ọgọ́jọ́ òru. Ẹ wá wò ó òru ọgọ́jọ́ òru. Ayàwòrán òru. Ẹ wá wò ó òru ọgọ́jọ́ òru. Ó yá fọ́tò láàjì òru ọgọ́jọ́ òru. Olùyà òru. Ẹ wá wò ó òru ọgọ́jọ́ òru. Àjàgólólé àdìláwà o àjàgólólé àdìláwà
òkúlé alele màlúlé wúláwúlé. Àjàgbóró lé o, Adìláwà o. Àjàgbóró lé o, Adìláwà o. Ìsà òkúlé alele màlúlé wúláwúlé. Àjàgbóró lé Adìláwà o. Àjàgbóró lé Adìláwà o. Ìsà òkúlé alele màlúlé wúláwúlé. Àjàgbóró lé o, Adìláwà o. Adìláwà o. Àjàgbóró lé o, Adìláwà o. Ìsà òkúlé alele màlúlé wúláwúlé. Àjàrẹ́gbò lálé 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 lálé. Àjàrẹ́gbò láwùlé lálé lálé lálé. Ẹsẹ̀ ògbèjì o alele màlúlé wúláwúlé. Àjàgbóró lé o, Adìláwà o. Àjàgbóró lé o, Adìláwà o. Ìsà òkúlé alele màlúlé wúláwúlé. Àwa lónílé, àwa lálejò. Àwa lónílé, àwa lálejò. Alele màlúlé wúláwúlé. Àjàgbóró lé o, Adìláwà o. Àjàgbóró lé o, Adìláwà o. Ìsà òkúlé alele màlúlé wúláwúlé. Oya láwùlé 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 láwùlé. Láwúlé 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 láwúlé. Alelelele láwùlé láwùlé láwùlé. Láwúlé 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 láwúlé. Oya jogolo jogolo láwùlé láwùlé. Láwúlé 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 láwúlé. Ajogodogo jogolo láwùlé jogologo. Láwúlé 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 láwúlé. Ajogologo jogodo láwùlé láwùlé. Láwúlé 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 láwúlé. Àjàgbóró lé Adìláwà o. Àjàgbóró lé Adìláwà o. Ìsà òkúlé alele màlúlé wúláwúlé. Àjàgbóró lé o, Adìláwà o. Àjàgbóró lé o, Adìláwà o. Ìsà òkúlé alele màlúlé wúláwúlé. Òru ọgọ́jọ́ òru. Òru ọgọ́jọ́ òru. Ayàwòrán òru ẹ wá wò ó. Òru ọgọ́jọ́ òru. Ọ̀kan lára àwọn ọmọ sáàmì náà pè mí pé ara ìyá tó láti rescue. alẹ́ lè kó má rí sọ. Bẹ́ẹ̀ni, this is not your first time, not your second or your third time. Ẹ kàn máa yọ́ lẹ́gbẹ̀ẹ́ mi lórí ẹ máa lọ. Ẹ máa wọlé láàárọ̀ ẹ máa fún mi ní excuses. Tí ọ̀rẹ́ yín ò bá pè yín, ẹ máa sọ pé ẹ lọ ya fọ́tò. Kí ló ń tọ́ láti insinuate? So mi ò ní right láti lọ rescue ọmọ sẹ́mi. Good Samaritan, well done. Ẹ lọ rescue ọmọ ṣẹ́yìn. But tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ń sọ fún wa o. Owó ti dé ń sìn. Ẹ rántí láti sọ fún wa mọ́. Ẹ ti jẹ gbádùn ọjọ́ mẹ́ta. Ẹ ti gbàgbé ìyà ọdún mẹ́ta. Kówó tó dé ẹ máa ń sọ fún wa pé ẹ ń lọ anywhere. But now, kò sí wàhálà. Wọ́n mi lẹ́kọ̀ọ́. So ń tà láti sọ pé mo gbọ́dọ̀ gbàyè lọ́wọ́ ẹ kí n tó jáde nínú ilé mi. Orí ọmọ ṣe fàyè gbà o. So torí mo ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀ pé I want to go this place, I want to go somewhere. Ó ti wá fẹ́ sọ di òfin inú ilé mi pé mo gbọ́dọ̀ máa dágbére fún ẹ tí n bá fẹ́ jáde. No problem. I know what to do.
tábà ní tanra wa ọlọ́run ní gbọ́n mo gbọ́ngbọ́ngbọ́n mo fi òkú pamọ́ sẹ́yìn tí n bá dá ọgbọ́n tí mo dá mọ́ ewé rẹ̀ yìí méjì máa jókòó ẹ máa fẹ́ fún fòó ẹ máa fẹ́ fòó ẹ máa da trọ́fì ayé àti tí wọ́n ń dà yìí. jẹ́ ń gbádùn ọtí yìí dáadáa àmọ́ máa mọ̀ pé owó tó rí púpọ̀ tó báyìí. kádùpẹ́ fọlọ́run. ṣé ẹ mọ̀ pé ẹ̀yin méjèèjì ó yẹ kí Sẹ́límọ́ wà ń bí. sọmọ pé lórí burúkú rẹ ni. báwo. tọ́wọ́n sí wọ́n lọ fà. mo pe Sẹ́límọ́ nọ́mbà rẹ̀ wà sí stop. tọ́ bá sọ pé o pe Sẹ́límọ́. jọ tí wọ́n bá mélé lọ́wọ́ ṣe bọ́ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin ni ó bá yẹ kó o mú òun lọ́wọ́ sọ́mọ́ máa dákọ̀ Sẹ́límọ́ ni. Sẹ́límọ́ tí gbogbo yín mọ̀ pé ẹlẹ́nu fòfòfòfò ni. kò tí ì pé tí obìnrin bá ti sìn bẹ́ẹ̀. kò tí ì pé o ní láàkáyé so software. tá a bá pẹ́ àwọn super eagles yìí ní ẹ̀ máa hà. aláyé ẹ̀bẹ̀ mo fẹ́ bẹ̀ yín méjèèjì ẹ̀bẹ̀ mo fẹ́ bẹ̀ yín o ẹ jọ ẹ má jẹ́ kí ọ̀gá mọ̀ o tí Sẹ́límọ́ má ti lè mọ̀ ọ̀gá mọ̀ o. ara ló jẹ́ iye òrójú. sàádà ò lè sọ fún mi. ọ̀gá èmi lórí burúkú sàn ìwọ títí ẹ ti ta yìí ibi lẹwà tẹ wọn fowó ààrẹ yìí wọn fowó ọ̀gá gbé trọfì. èmi ọmọ tí o. ẹ fowó ọ̀gá gbé sáradà. ẹ múra sí i ó tiẹ̀ ti wá dáa báyìí tẹ́ bá wá fẹ́ pé gbogbo ń tà á sí tí ilé fi jó kí wọ́n bá wa gbọ́ ń tà ẹ pàṣẹ àsọtẹ́ẹ̀dì 4 fún mi. má bínú. bí o sáré mo jọ àsọtẹ́ẹ̀dì. àbí wèrè ni ọ ni àsọtẹ́ẹ̀dì wèrè wo. láìṣe ní gbọ́jọ́ ọkọ àsọtẹ́ẹ̀dì 4 bíi ibò. èwo ni dáhùn gbẹ́jọ́ ó yóò sọ̀rọ̀ sí mi mo bá dákun yẹ kó o sọ̀rọ̀ sí mi dákun o ó ti wá bíṣẹ́ nìsín ó ti tó bí oṣù mélòó oṣù méjì ni tó ti wá bíṣẹ́ ẹ̀yin tó wá rántí rẹ̀ ẹ̀yin rántí rẹ̀ ẹ̀yin tó wá pè. olórí burúkú yìí torí mo ní kó pe nọ́mbà rẹ̀ ó ló wà switch off. nọ́mbà rẹ̀ ó wà switch off. wàdúrà mi pé WhatsApp rẹ̀. WhatsApp àmọ́. wèrè ni ó ní mo ní mọ̀ sẹ́wà láìmọ̀ nílẹ̀ mo ní mọ̀ sẹ́wà láìmọ̀. olórí burúkú ni. ìwọ tó mọ tí lójoojúmọ́ tó tún mọ sẹ́wà láì. lẹ́yìn trọ́fì 4. ẹgbẹ́ ní burúkú sàn ọmọ ní àmọ́ kẹsàn-án látúlẹ̀ pàtí láti kó bóyá wọ gangan kírun. ọ̀sàfúlà olórí burúkú rẹ̀ máa lágò mọ́ lórí. dákun mọ́ bínú àsọtẹ́ẹ̀dì 4 tó fẹ́ gbà láàrin mi rẹ ni o láàrin mi rẹ ni ṣé ìwọ nìkan ló fẹ́ jẹ. èmi nìkan máa jẹ ní jẹ mẹ́ta kí n tó kú òǹbí ní sì gbẹ̀yọ̀ kan yòókù ní ṣe tẹ́kẹ̀ o. ọ̀dà ló ń jẹ́ lé ni. kí wà ń tiẹ̀. wo mi lágbára ju big stout àti mílìkì tó mọ́ mọ́. èmi ò fẹ́ o. wọ́n lọ lẹ́jẹ̀ rẹ sọ̀tì o. ẹ mo sọ fún ọ. jẹ́ sáyé mo dé àsọtẹ́ẹ̀dì. ayé mi ò ní burúkú mọ̀ ní. mo ka yín la jẹ́ sáyé mo dé àsọtẹ́ẹ̀dì. mo bọ́ kọjá mo ló kọ sẹ́ni ló kọ tèmi o. ọmọ tí ó ṣẹlẹ̀ kò tí ì bàjẹ́ náà ni jami jẹ́mi ló ríra. ẹ à lè ríra àlè àlà mọ́rì mi ẹ wá tẹ́ra yín fa kódà tó báyìí ta ní mélòó lọ́nu yín. wàhálà ìsúnmọ́ bìbí láìlẹ̀ sí láìlẹ̀. sọ tí ẹ fẹ́ ta ni. tí ẹ sì fẹ́ yìí ó sì fẹ́ jẹ́ pẹ̀lú wàlẹ́ tàlẹ́ tó ó fẹ́ fara parí. olókùnkùn ni ọ ni ẹ wo bí ẹ mọ tí ó ṣẹlẹ̀ àsọtẹ́ẹ̀dì ló fẹ́. ẹ mọ wọn dáadáa o àwọn náà máa sanwó o. mo ká ilé àtọ tẹsí pọpẹ ìwé ló burúkú wo. wáìnì yàzá mo bẹ̀ jẹ́ lọ́ba orí rẹ̀ ti dà. mo kára bọ̀ ó ṣẹ́bà láì. mo bí mo ti jẹ́ o ọkùnrin ni wọ́n mú ọtí mi o. darling ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ látọjọ́ ò sọ nǹkan kan pa ẹ̀. for business mi of course ọ̀rẹ́ mi tajọ fẹ́ ọ́dà nsìn ìyẹn ó ti ń pè mí látàárọ̀ tí mi mọ̀ kọ́ ti fẹ́ sọ fún un. èló lówó tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà. Bísọ́lá obìnrin ìdí ẹ̀ta ni mo sì fún ẹ ní 5 million naira ó wà lè yọ 3 million naira nínú 5 million. má tiẹ̀ bá mi sọ̀rọ̀ yẹn má gbìyànjú rárá owó tó jẹ́ mí nìyẹn náà. owó tí mo jẹ́ nìyẹn ok no problem èló ló pé. 3 million naira. ọ̀gá what's the time. ó yẹ lọ Bísọ́lá máa rí ẹ. ṣé o ti ń lọ nìyẹn ni. darling Lekan, is this your dad? I don't know what to say, ma. Hey, wọ́n gbóyún lọ o wọ́n gbọ́n wá bá mi ṣó ti gbọ́. ẹ wo ẹ fìlà tó ilé lẹwa o ṣe rí ọ̀rẹ́ mi tẹ́ ń wò yìí òun ni wọ́n pè ní ìjẹ ìdànù kódà tẹ́ bá fẹ́ jẹ mọ́tò bẹ́ẹ̀ fẹ́ jẹ ilé kò sí tí ò lè fún yín.
kéèyàn tún máa ń jẹ lé ni. èyí ṣe jẹ lé ṣe eré lè tẹ́ ń wò yí ọ̀rẹ́ mi mo mọ̀ ń dáadáa kì í ní mọ́tò. kì í ní mọ́tò. ẹsẹ̀ níbi rìn. o ti ní mọ́tò. ọ̀rẹ́ mi ló ti ṣoríire ó ló ti dó mọ́tò báyìí. tí o bá láìkì yẹn gan àròdà ká wá tó bá ní nǹkan tí wọ́n ní tí o bá sí bí àmọ́ àọ́dà ìyá rẹ̀. ok ṣebí káṣá àti ọ̀dà ẹni tí n ta bá fẹ́. gbogbo tẹ bá fẹ́ ni ẹ jẹun yìí ẹ jẹ ó yá gbogbo tẹ bá fẹ́ ẹ jẹun náà. ó yá ẹ̀kẹ́ bá ní ìdí sí ọjọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ àwọn eléyìí ò jẹ mi mo jẹ ara mi. bàbá àgbọ̀nà níbo ni máa yín wà bàbá àgbọ̀nà. olúwa mi àlọ́ bẹ́ẹ̀ ló pè kí ni mò ń jẹ́ o ilé yìí mo kò lọ́dọ̀ lọ́dọ̀ mo bá ló bá ti lé. ẹ ṣe ẹ ní àyídá ẹgbẹ́ tí dáàdì lè kọ lọ. ẹ má bínú o ìlànà ìjọba mi o. ẹ̀mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ọkọ mi ọ̀gá yín. ẹ jẹ́ kó wò wé náà. ẹ fẹ́ wòwe. Hey, just go. Please go. Ẹ fẹ́ wòwe. Mi ò bínú, just go, please. Leave my side. Can you imagine? ó ló wá rí láti ọjọ́ yìí tí èsì tiẹ̀ wá rí ọmọ. ẹ wo mo ti sọ pé mi ò fẹ́ padà wá sọ́dọ̀ yín mọ́ àmọ́ iná tó ń jó mi lọ́wọ́lọ́wọ́ lábẹ́ aṣọ bí mo yín bá yín sọ̀rọ̀ ẹ̀ ó kọjá ọjọ́ orí mi abẹ́wò mi ò rí ojú ọkọ mi lẹ̀ mọ́ rárá mi ò ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé ọkọ mi tọkọ mi bá sùn báyìí ó máa yọ gínígíní jáde lóru ìtají ni màá rí tá máa wọlé tí mo bá sì béèrè lọ́wọ́ ọkọ mi tí ò bá sọ pé mọ̀lẹ́bí kan ló pè òun lóyún á lóun lọ yàwòrán àbí kó lọ́mọ sẹ́wọ̀n kan ló lẹ́màjẹ́ǹsì tó ń lọ attend sí tí mo bá wá ní kí n sọ̀rọ̀ ọkọ mi á gbà sórí mi mo bá gbá bọ́nulé mi ò mọ́ gbé bí mo gbá wo mi ò mọ́ gbé ṣé ẹ wá rí dírẹ́fà rẹ̀ Àjàní ọ̀rọ̀ wọn ò yé mi kémi àtọkọ mi báyìí bàbá ṣe fẹ́ gbọ́ ká wà lórí ibùsùn báyìí ọkọ mi kájọ máa lásìkò tí Àjàní bá pe ọkọ mi báyìí ọkọ mi á dìde. wọ́n di àwò. bàbá kò yé mi awòwò náà fẹ́ dì pápá kí n báyìí bó jẹ́ kí bóyá ó ń gbóbìnrin fọkọ mi. bàbá ó ti wá sún mi ó ti sún mi gan-an ni nísìnyí báyìí mo tiẹ̀ ti wá ṣe tán mo ti ṣe tán ohunkóhun tí ẹ bá fẹ́ fún bàbá mo ṣe tán láti gbà. ọjọ́ tí ọtí ń bọ̀ ọtí ló ń bọ̀ mo ti ń retí ó ì ti ṣiṣẹ́ rẹ kalẹ̀ fún ìrì ọ ọmọ pọ̀ sì jẹ́ mẹ́sẹ́ǹjì kàdí ẹ. bàbá owó ò kì í ṣe problem. iṣẹ́ rẹ nù. ẹ ṣeun bàbá àmọ́ báwo ni màá ṣe lò. ọ̀ka rẹ̀ ọdún kìíní pílò tẹ̀ fún rọrí tẹ̀ fi ń sùn tù ibi tí wọ́n ti fi mọ́ṣíìnì náà tú yìí ò náà wá kìíní sínú pílò ràn apá padà abẹ́rẹ́ gan padà tó o bá ti aràn tán rí i pé ò ní fi pílò òun rọrí tó bá ti wà lórí ẹ̀ àrùn tí ìkó wọn lọ ta yìí. bàbá inú mi ó mọ̀ dùn ẹ wo ẹ ṣeun ẹ wo obì yín yóò túbọ̀ gbó sí ẹ mọ̀ wọ́rí bàbá gbogbo ẹni máa ṣe ságo yín ẹ ṣeun o ẹ ṣeun nítorí máa kọ sí yín o. olùyà ó kún iṣẹ́ takuntakun lórí iṣẹ́ gidi lójú ó kú ọmọ ṣe
ìtókù wa dìde ọ̀fúnra mọ̀ rẹ̀ ọmọ lọlé náà ni mo ṣe pẹ́lẹ́ yóò ìsàlá kọ̀ọ̀kan á bẹ̀rù rẹ̀ lè. tó padà ẹ ṣeun mo dúpẹ́ o wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yé mi. ẹ̀yìn tó eléyìí kọ̀m̀plé ó ní family. yàyà débùrà ni. máa lẹ kámẹ́rà mọ́ ní. gbogbo nǹkan ni mo fi bàjẹ́ ó dẹ̀ láwọn bọ́ọ̀dì ó láwọn. ẹ̀yin lẹ́yìn ò láwọn owó òfin ẹ̀ẹ́dẹ́jọ́ sílẹ̀ bí ọmọ tó gbàgbó lẹ̀ kù. dodo sẹ́ni wọ́n ti gbé súnmọ́ ni. èmi ò mọ wọn náà wá béèrè owó. ilẹ̀ léèrè. ẹgbọ́n ó béèrè owó. kò sí tí wọ́n gun ò lè yà ó lè gbé pẹ́ lẹ̀. máa san owó ẹ̀ náà. san ní àdé mi. ẹ tó kọrin. ọlọ́mọdé ò yà wèrè. ẹlẹ́dẹ̀ ni ó yà wèrè. olúwa mi bí ilé o lóde ojú olúwa mi ilé o ẹ mọ jíire lóko ilé olúwa mi àfòrìmọ̀ tó jíire nísà ẹ̀ tó lúwa bá ti jíire àbùṣebùṣe wọ́n rí sáà. owó tó yẹ ní owó ọ́fíìsì mi náà lọ. ọ̀gá sà èmi ni mo wọnú ọ́fíìsì fún normal claim ní sà. mi ò bí ọ́fíìsì rárá. wọ́n ní ọ́fíìsì. kí ló jí. ẹ kí ló jí lọ́fíìsì kí ló jí tó yẹ kó bọ́kà ṣe dáadáa sí wa tó tó yẹ kó wọ́n ọ́fíìsì ọ̀gá tó o bá jí nǹkan ọ̀gá ò lè béèrè bá ṣe béèrè. bẹ́ẹ̀ni. wọ́n kàn ti sọ ilé mi ò jí kankan ọ̀gá. ọ̀làkàlà èdè kankan mo balùwẹ̀ àwọn bíbí láti èmi kan nílẹ̀ lásán yìí. èdè kankan. ṣé mo sọ fún ẹ kó jí mi. bó bá tiẹ̀ fẹ́ jí gẹ́gẹ́ bí ọ̀tọ̀ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ni. ta lẹni tó fi kíní ìsórí tí àbọ̀. ẹsẹ̀ di. àbọ̀bọ̀ tó dára ọ̀gá. kí máa ṣe mí. bàbá ẹ má Fọlá. parọ́ o kéèyàn bá parọ́ apá pa ẹ bá parọ́ ilẹ̀ amúlẹ̀. ọlá kìí ṣe mí. ok ìwọ ni ìwọ. èyí tí o bá ṣe nù yín nílẹ̀ máa dá mi mọ̀. this is ọ̀pẹ̀lẹ̀. ọ̀rákù ọmọ olùmúlọ̀túnrẹ́ ṣe rí èyí ilẹ̀ máa mọ̀ lóyè tí mo jẹ́. èmi kan tí mo bá ẹni mi ò mọ̀ pé tó báyìí sá. òjò lọ́rọ́ náà mú òjò lọ́rọ́ tọ̀ múlẹ̀ òjò lọ́rọ́ lẹ́gbẹ̀gbẹ̀sẹ̀ mú aṣọ. ẹni tó bá parọ́ nù yín èyí nílẹ̀ máa mú. ẹsẹ̀ ìdíjẹ́wọ́ o. ó yá lanu ẹ Ajani come here. ẹ̀yin àgbàlagbà. lanu ẹ àgbàlagbà o. ẹ sàmì ní kí wọ́n yọ mi sà. ní kò gbé e lanu ẹ wà á tọ́lá ni wà á tọ́lá. ìlànà ńlá ẹ̀ la. lanu ẹ. gbogbo yín làwọn ni. ó ṣàmì láwọn ní sà. ó yá sọ pé tó o bá mọ̀ kankan nípa oògùn tí wọ́n fi sí orí chíà mi kí lè mú ẹ tó bá mọ̀ kankan pa ẹ̀. tó o bá mọ̀ kankan nípa o. èmi sọ pé èmi Àjàní. sọ pé èmi Àjàní. are you stupid. dárúkọ ara ẹ kó pè mọ́ra ẹ ok máa sọ pé ìwọ kó dárúkọ ara ẹ. èmi dárúkọ ara ẹ. Àjàní. ẹ tó bá mọ̀ kankan nípa oògùn tó fi sórí chíà mi. tí mo bá mọ̀ kankan nípa oògùn tó fi sórí iṣẹ́ ọ̀gá. kí lè mú ẹlẹ́ni. kí lè mú ẹlẹ́ni. Peter ní kí n sọ ní sà. mo ní kó sọ pé kí lè mú ẹ tó bá mọ̀ kankan pa ẹ̀. mi lẹ́ni tí bá mọ̀ kankan pa ẹ̀ mi ò mọ̀ kankan pa ẹ̀ sá. mo rò pé o ti stupid. kò yé mi fún. ó yá lanu ẹ. lanu ẹ my friend. lanu lanu wọ́n kẹjá rẹ. ó yá lanu ẹ. ẹsẹ̀ ìdíjẹ́wọ́. mi ní kí n ọ̀lànà ní kí n ṣe fi jẹ́wọ́. ó yá dárúkọ ara ẹ. ilẹ̀ ti mú ilẹ̀ ti mú. Mukaila. ó ti padà wálé ó ti padà wálé olùkọ́ o. kí ni ìjọba kọ́kọ́ mú ẹ. ó yá sọ pé dárúkọ ara ẹ pé ìwọ Mukaila. èmi Mukaila àbúrò Àjàní o bàbá Fọlá tó bá jẹ́ pé mo mọ̀ nǹkan kan. ẹ tó tọ́ ní àbúrò wọn ni mí. kí n tẹ́ fún ẹ ló yí ọpọlọ ẹ. àbúrò wọn ni mí. èmi Mukaila tó wà lẹ́gbẹ̀ẹ́ wa bàbá Fọlá tó bá jẹ́ pé mo mọ̀ ọkọ nípa tó wà lórí tébù yìí kí ló dọ́gba àwọn méjèèjì. àtiwọ́ bàbá ẹ̀. kí ló gbé bíbí
Oya, come here, my friend. Ẹsẹ̀ di bọ́ọ̀bẹ̀. Bọ́sáyé rẹ̀ ìwọ ló kàn. Sẹ́límọ́. Lọ́wọ́ ṣe kìrìkìrà ní wọ́n ṣe máa bí. Sẹ́límọ́. Ìwọ ni mo wá fún kùsọ́ fìdí ọ̀gá rẹ̀ wá pa ọmọ mi. Òun ló kọ́ nípa lọ́dọ̀. Ìwọ ló kàn kọ́ súnmọ́ bẹ́ẹ̀. Sẹ́límọ́. Look at my face. Sẹ́límọ́. Ó mọ̀ mí o. Bọ́ ó mọ̀ mí dáadáa. Màá jẹ́ kó mọ̀ mí lẹ́nu. Wojú mi. Yá lanu ẹ̀. Sálímọ̀ padà. Sálímọ̀ padà. Padà sáyé rẹ̀. Padà lánú sí kíní kó gbé mi. Sálímọ̀, mo ń bá ẹ sọ̀rọ̀. Ó tó ṣe nǹkan mi, ó yá mo ní kó lanu ẹ. Mo gbọ́ ẹsẹ̀ di ti sọ fún mi, ó ti jẹ́wọ́ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọmọ tó dára ọlọ́run, ọmọ tó dára, ọmọ tó parọ́ wọn. Ó ti jẹ́wọ́ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n lọ fi síbẹ̀. Ṣé mo ní wọ́n lọ fi bẹ́ẹ̀? Ọ̀gá wa láti láyé ìjọba láàbù. Wà á láyé ìjọba tó wà láì dàlá. Sálímọ̀. Okay, Sálímọ̀. Ṣé parọ́ wọn? Ó mọ tó ṣẹlẹ̀. Ṣé bí ó jẹ́wọ́ fún wa, kò jẹ́wọ́ fún mi. Ó yá la ẹnu ẹ. Lánú ẹ, my friend. Sẹ́rí kìíní tẹ̀mú dání yìí yé ṣe pé ilẹ̀ lánú àmọ́ kìíní tẹ̀mú dání onígbàgbọ́ ni wá. What do you mean? Mo ní ká mú fọwọ́ kàn rárá. Sẹ́límọ̀. What do you mean? Ọ̀gá ẹ̀bá pẹ̀lú Sẹ́límọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo o gbọ́dọ̀ fọwọ́ kan spiritual. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kò di ẹ lọ láti lọ police station àbẹ́ wọ́n. Ọmọ aṣọ ẹ̀wọ̀n. Àmú kan bẹ́ẹ̀. Ẹjọ́ apààyàn ni wàásù ẹ̀wọ̀n ni. Ìkẹlẹ̀ dọ́ọ̀bọ̀ ọmọ. Wọ́n á parọ́ mọ́ mi ọlọ́dà mi sí. It's okay, my friend. Ó yá lanu ẹ. Ẹni kẹsẹ̀ ti dá a lé ná. Ẹni kò dá a lé ná. Ẹ wò ó, ọ̀gá. Ṣé o pé mo fẹ́ fi ọ̀rọ̀ ẹ ṣeré? O mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ràn ìlú rẹ̀ ṣe. Bẹ́ẹ̀ni. Ṣé o kìíní? Kó lè dá ní ìwà tó fi ojú àpò tó máa ní fún ojú àpò tó máa ní dúpọ̀ ní ó ti tán. Àfúnbẹ̀sì ti jáyé lọ nìyẹn. Ó ní nà. Ẹ tí n bá gbọ́ yín yé dáadáa nísìnyí, ẹni kì í fi kíní ìsòrí sí ti ọ̀gá. Yes. Ẹ wá mọ̀ gbọ́, ṣé kò ní nǹkan kan tí ó tàbí ìgbà tó yẹ pé ṣé kò ní affect wọn tí mọ̀ ní rọ lápá nǹkan kò sí ní tí wọ́n mọ̀ lọ ni wọ́n mọ̀ bọ̀ rí. Ṣé tó bá máa affect ẹ̀ ó máa ní owó sí ni? Kò sí bóyá rọ lápá bí ló ń jẹ́ rọ lápá. Ó mọ̀ pé tí n bá fún ó jẹ́ tó ní agídí a máa wò pé ẹ kí ni mo fẹ́ fún ní nǹkan báyìí fún èmi dẹ̀ ní ìbọ́lọ̀ ṣe rán mi nìyẹn. Tó bá lè ti dáa fún ó dáa fún mi ó dáa fún wọn ni. Tí n bá gbọ́ yín yé dáadáa nísìnyí, èmi ti bá ti fi sórí àga fún un tí ó jókòó lé iléeṣẹ́ ìwọ̀n mọ̀ gbòòrò. Tó bá lè ti ń gbòòrò sọpá àmà wà ókè. Orí ńlá ni mo ṣe bọ́ mi ìfẹ́ kó mọ̀ pé mo ṣe olóore. Ẹ mú wa ó ti di ṣíṣe. Ebi wọn bá ti jókòó kí wọn sà ti jókòó. Wọ́n bá ti jókòó lé ọ̀tọ̀ àwọn èyí ya fọ́tò lọ nìyẹn. Kódà wọ́n jókòó wọ́n tó fẹ́ yìí tì. Àwọn yóò bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò àmọ́ ya fọ́tò káàkiri. Àní sinmi báyìí. Ìsinmi kẹ ojú gan afẹ́ máa dorí àkàn máa ya fọ́tò lọ. Owó sì máa wọlé. Kò dẹ̀ ní mọ ibi tó ti wá ṣùgbọ́n torí kò ṣe dáadáa sẹ́mi yẹn dáadáa náà máa bá. Ọgbọ́n ìjókòó ni. Àṣé mo ti fi ọmọ àparò sábẹ́ mo ti ń gbé káàkiri. Sálímọ̀ tí mo dẹ̀ trust ẹ. Èmi náà trust sí. Ó trust mi. 100% sure. Lẹ́ni kò wá pa mí. Ilé páyé. Páyé. Báwo jẹ́ kí n sọ kí ní kan fún ẹ Sálímọ̀? Agbèrò ilé jẹ́. Wọ́n lẹ́ni tó bá mọ ìṣẹ́ ìpè kó rántí ọjọ́ ìkú. Torí ogun ló ń sin ní mú, èpè ń sin níjà. Sálímọ̀. Sir. As from today, ìfẹ́ ló kó yàrá ọ̀run ní ogun mọ́ tó yẹ kí n ṣe fún ẹ. Mi ò fẹ́ rí ẹ ní eré àgbà ìmọ̀. Gáàsì ẹ̀yẹ lọ́fíìsì mọ́. Mo di ojú mi kí n tó là ó yá ìta. Ẹgbẹ́ jáde Ẹgbẹ́ jáde. Báwo ni 500,000 sí obìnrin lọ́wọ́ yìí? Kò sí problem pẹ̀lú ẹ̀ náà. I told you. Ìyẹn ò sí problem. Tó bá ti ṣe tán tó fẹ́ lò. Kódà kókó 1 hour tó bá ti fẹ́ lò. Just tell me. Má ṣe é ṣe. Ọlá ní bẹ́ẹ̀dì ọ̀rẹ́ mi yẹn tí mo fẹ́ lò. Ọlá ló wá ń béèrè láti sìn. Ọlá ló ṣe ló fẹ́ lówó lọ́la. Ó wá jẹ́ ìpínlẹ̀ èsì. Má wọrí. Jẹ́ kí Àjàní dé. Driver mi tó bá ti dé má ṣe ṣe. Ó yẹ ṣe fún mi sìn.
jẹ́ kí Àjàní dé driver mi mo ránṣẹ́ because fọ́ọ̀dù mo máa fi ń ṣe transfer ọwọ́ ìlú wa. Àjàní again. Yes. Honey, me understand you. As how? Anytime tí ma ti béèrè owó lọ́wọ́ yín, or tẹ́yìn kan bá fẹ́ ṣe nǹkan sí ẹlẹ́dàá yín, àfi Àjàní. Kí ni problem yín? Ṣé bí just ordinary driver ni? No, please. Hey. Don't call Àjàní an ordinary driver again. Àjàní ò kì í ṣe ordinary driver lọ́dọ̀ mi. Nǹkan tó wà láàrin èmi àti Àjàní ó kọjá driver. Ọkùn tó so èmi àti Àjàní pọ̀ ó yí ojú okùn ọmọ ìyá lọ. Really? Yes. Bọ̀ ikọ́ tèmi lè ṣe fún yín. Àjàní ordinary driver ni kò lè ṣe fún yín náà. You are still repeating it. Wọ́n ní kò ọmọ pé Àjàní ní ordinary driver níwájú mi mọ́. Koríko balẹ̀ koríko fọ̀nà hàn wá koríko 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 balẹ̀ koríko fọ̀nà hàn wá koríko 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 balẹ̀ koríko fọ̀nà wá koríko agbọ́kọ̀wá máa olùwé nìkàwá dàmá máa gbọ́kọ̀ ó gbèmí wá o. agbọ́kọ̀ ó agbọ́kọ̀wá máa olùwé nìkàwá o dàmá máa gbọ́kọ̀ ó gbèmí wá o. ó bá gbẹ́mí ọkọ̀ ò gbẹ́mí yéye tètè kórè o dáadáa sí mi nìyé koríko 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 balẹ̀ koríko fọ̀nà wá koríko 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 balẹ̀ koríko fọ̀nà wá koríko 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 balẹ̀ koríko fọ̀nà wá koríko koríko
sir. What that mean was, sir? Lalude. Wow. Taiwo. Yes, sir. Let me snap you. All right, sir. Thank you, sir. Let me snap you. Okay? Okay, sir. Okay? Okay? Now, let me give you a passport. Oh! Very beautiful. Ó máa tó máa ṣẹlẹ̀ tó bá dìrọ̀lẹ́ ẹ bá wa gba kọ́pì ẹ̀ máa fún ẹ tí ẹ ní studio. All right. Taiwo àbí? Má worry. Can I have your number? So in case màá sẹ́yìn lọ́kàn sí ẹ. Lalude máa gbé nọ́mbà ẹ̀ tí mo lè rí. Àbí náà. Lalude. Kí n bá ní mo ṣí fọ́ngọ́ ẹ̀rọ ìrajà máa ń tilẹ̀kùn wọ́n wáyé gbègèrè alímì bá ń sí géètì kí n máa bọ̀ sí géètì tán nísìnyí kí n máa dọ̀ọ́dún kọ́ ọmọdún mo sì lọ́rọ̀ tí mo fẹ́ bọ̀ sọ tó ṣe pàtàkì ẹ̀mí ó sì fún ọ bí n bá ti wá sí ọ gbọ́dọ̀ sáré sọ̀rọ̀ bí ti yọ. Torí kíni kí ló fẹ́ gbé lọ́fíìsì mi ẹ dákun kí ló fẹ́ gbé lọ́fíìsì mi kí ló dé. Wàṣí kí ni mo jẹ́rẹ̀? Wá bí so o tó ti wá sìn ní tó ṣekú lọ́fíìsì tọ́ka fi lé ẹ o tún ti wá sí ọ̀fẹ́ wá sí àbí. Kí ta ni ṣe lọ́fíìsì? Tó ṣe lọ́fíìsì. Kí mo ṣe lọ́fíìsì? Nígbà kí ló ṣe? Èmi àtọ̀gálá ní gbólóhùn aṣọ a sì ti yanjú ẹ̀. Nínú mo wá bọ̀gà fún. Nǹkan mo ojú tèmi kó sọ pé yanjú ẹ̀. Nǹkan mo ojú mi kó sọ pé yanjú ẹ̀. Lúkì tó máa. Tọ́mọ tó ṣe. Kí ni? Sẹ́ni máa lọ mú oògùn kúrúbẹ́ wọ́n fi sórí àga fọ́gà. Fọ́gà ò jẹun kánú. Fọ́gà òfin sọkùnrin àwọn àti lọ. Ṣé oògùn náà ń pè ní? Irọ́ Ọ̀yọ́ tètè ni. Fámásì ni ó lè lóògùn wọ́n fi sọ̀mọ̀ ìyá gbókẹ́ ni ọ ni. Kò yé mi fún yín. Ilé oògùn wo? Sẹ́yìn dẹ̀ mi èyí máa ń tẹ́ ń pè lóògùn ni. Àmọ́ ẹ̀yin lè fún mi láǹfààní. Kò sí problem. Ẹgbẹ́ sùn mi ò lè padà jẹ́ mi. Ìkẹta bí ìjẹ̀dẹ́kẹ́ ló sọ kó yá. Ó jẹ́ kẹta náà. Àjálù oníjẹkùn ni ẹ. No problem. Wọ́n gbàgbé kó rán mi létí nǹkan tí mo promise ẹ̀ tá a bá ti bọ́lẹ̀. Dúró mo fẹ́ tàn. Kìnìún yẹn ti ń disturb mi látẹ̀kọ̀. Mo lè mú dúrọ́ọ̀mù kan tí mi lè tán. Kí ló dé? Fún mi tì. Ẹ mọ oníkìnìún lára yẹn. Kí ló fẹ́? O ti jẹ apárapá ọjọ́ ti pẹ́. O ti jẹ àrọ̀ gidigba ọlọ́jì. Nǹkan dé o. Ara gédé bàbá ọ̀rá ló jẹ yìí o. Ó sì ti ká ọ lẹ́nu. Ajani move! Ajani move! Ajani move! Kò sáàyè fún ẹgbẹ́ wọ́n ní kò move! Mo lọ rí ẹ̀ Ajani jọ! Ajani move! Dáúdù ìwọ náà jẹun ọmọ láyé rẹ ọ̀ọ́ni wówó tì sórí bóun ti ń tọ́jú mi ọmọ tọ́jú rẹ jù bẹ́ẹ̀ lọ ọ̀ọ́ni ráre ọ̀ọ́ni jìyà ọ̀ọ́sì ní ṣaláìní. Ìyá mi bẹ́ẹ̀ tí ẹ ti jẹ kankan
lóògùn Ọlọ́run ẹ máa dàgbà ẹ tún dùn kójú báyìí lọ ẹ wà jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́. àṣẹ. ẹ̀yin àgbàlagbà náà lè máa ń pa lówe pé gbogbo ọwọ́ tó bá ṣẹ́gun sí sẹ́pẹ́ dandan ni kí kó jẹ bẹ́ẹ̀rẹ̀ ìwọ náà sì jẹun ọmọ oúnjẹ ọmọ wà ní kòrò lẹ́nu rẹ̀ ìgbà tí bá ń jẹunjẹ ọmọ inú àìsàn èyí ò bá wọn. lórí ọ̀rọ̀ ìtọ́ wa ṣàlàyé rẹ̀ tá à ń bá lọ oníwọ nìkan lọ ń rọmọ. ṣé ẹ rí eléyìí tó tún wá jọ mí lójújú bẹ́ẹ̀ tó ń pa mí láyà òun ni pé gbogbo conversation lèmi àtọmọ yẹn kò sí anybody tó ń gbọ́. èmi ní ń jẹ́ báwọn ọmọ alétọ́ àbími ló pè ní ìsìn. ìtàkùrọ̀sọ láàrin èmi àti ọmọbìnrin yẹn. bẹ́ẹ̀ni kò sí ẹnì kankan tó máa ń bọ̀ àfẹ̀mí àti ẹnìkan. ó ń bà mí lẹ́rù o. dòdù èmi ní ń bọ̀ lẹ́rù. èèyàn máa lẹ́ni mọ̀sán kó mú kíkan mébò tí lémi ìyá rẹ̀ ń gbẹ́jọ́ má bẹ̀rù níbi tí ọ̀sẹ̀ rù ṣé tọmọ léńjẹ léjà bọrùn régé já bí ìpa ìkùn páhùn là ń bẹ̀rù sí wò ó fọkàn ẹ balẹ̀ ọ̀rọ̀ ọmọ ọ dàbí ọ̀rọ̀ ọmọkù tí ọ̀ máa wo tí ń rè bọ́n kọ pa ọmọ wẹ̀ ó rè bọ́n kan lùdò dúró ńgbò mọ́kù rè ní kú bọ́bá pọ̀ tó lóun òkú jẹ́jẹ́ yóò kú yánmọ́yánmọ́. àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run. sórí o ti fi tó ń létí báyìí mo sì ti gbọ́ èrè ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọ mi nù. kẹ́sì máa wo ọmọ tá a wí yìí o gbogbo nǹkan náà léjé báyìí lọ o. máa wò pé mélòó orú eléyìí. bí ṣe máa rí nù igi téèyàn bá fojú rẹ náà gbà míì ó lè ṣeé ṣe kọ́dá pààyàn àmì yìí ò ní pọ̀ fọkàn balẹ̀ èmi náà ó gbé gbèsè lórí rẹ̀ tí ó sì ní wáyé bẹ́ẹ̀ mọ́ èmi ò bá hùn sórí nǹkan kan ni mo fẹ́ kọ́ ọmọ rántí o ọ̀dọ̀ àwọn ìyá wa lọ́hùn tí a lọ́hùn gbogbo nǹkan bá ní ọmọ ṣe mọ́ ṣe o nǹkan bá ní ọmọ jẹ mọ́ jẹ o nǹkan bá pèlè èèwọ̀ ni. sọrí kì í ṣe gbogbo ibi náà lè máa gbé dẹ́rẹ́bà yín lọ àbáwọn òṣìṣẹ́ yín lọ ó yẹ kẹ́ máa ní àṣírí tó yẹ kẹ́ máa fi pamọ́ but ìgbà míì ẹ ti so trust òṣìṣẹ́ yín mi tó yẹ pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ láì fún yín tẹ́ ẹ̀ ní jẹ́ kó mọ̀ sí and it's wrong it's totally wrong. You know one thing about mo so like Ajani to the extent pé àṣírí yẹn tí mo sọ fún even source of my money everything Ajani nìkan ìyàwó lèmi ò mọ̀ àṣírí Ajani nìkan ló mọ̀ everything about me. tán bá fi dídá mi driver ni mo suspect. Okay. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. The funny part of it ni pé mi ò mọ ọkọ orí tó lọ́nà. ìwọ fi yẹn lè fara lọ́pàá iṣẹ́ tiwa nìyẹn. How are you? Ẹ pẹ̀lẹ́, ẹ káàsán. Ẹ mọ̀ mí. Ok, kí n gbọ́ Dáúdù fọ̀tò. Dáúdù fọ̀tò tó máa ń sọ yẹn. Ìyá. Àti mú dada, celebrity ni wọ́n. Yes sir. Ok, ẹ dúró, ẹ jẹ́ kí n wá snap yín. ẹ jẹ́ kọ́ mọ̀ pé cream lẹ fi gbéra ẹ̀ fine. mo ṣáà fine jẹ ẹ fine. Sọ́ọ́lì pupa ẹ̀ in fact ó gbé ẹwà rẹ̀. ẹ ṣe sá. irọ́ ni cream náà fi gbéra. cream bá wo. cream ni. natural beauty. ẹ fi sílẹ̀ bóyá máa ń ṣe nìyẹn o. ó lè lè fine o sọ́ọ́lì bó ṣe dúdú yẹn black and shine. black and shine. cream ni náà. ọjọ́ dádì èmi dẹ̀ jọ mọ́ mi. ọmọ ọkọ lèmi. ọmọ ọkọ lèmi. ọmọ àlè ní àwọn ibi tó ti gbóyin wá. ẹ fine. Bó ṣe ṣe.
Ti yé mi. Now, let me give you. Ó yá, ai kúrò ńbẹ̀ mi ló kù now. Ó yá jàre wá snap. Wow, Black. Oh, Black. Oya, smile. Ó pa ewúrẹ́ wa látẹnu. Wow! Ọmọ rẹ̀ dúdú yẹmí. Ṣebí ẹ máa sọ̀rọ̀. Èmi máa mọ̀ mo mọ̀. Ẹ tó bá dé ìrọ̀lẹ́, ẹ wá gba printer tí. Tẹ́ ẹ bá ti bá mi, ẹ dúró o. Ẹ ti gbọ́. Kò sí wàhálà sà. Ẹ ṣé sà. Mo ní láti ṣe gbogbo àwọn calculation mi kí dáàdì kò dé ìwọ wọlé lọ bá mi nìkan tá gbé kaná ná. Dáàdì ẹ káwọn sà, wọ́n sà, oúnjẹ ò tí ì rẹ́dí o, oúnjẹ ò tí ì rẹ́dí. Adarí sí ìgbéyàwó àwọn àǹtí àwọn ọgbà yín. Ọlọ́gá mi lọ sọ́fẹ́ kó dé. Àwọn ọgbà yín gbàtà darí sí ìgbéyàwó àti rántí. Bó ṣe wá rí mi ló bá ní àwọn láìkí mi, òun kò kìnìkan ló bá yà mí ní píkṣọ̀ èmi àti rántí. Ọ̀gá mi tẹ̀ rí yẹn sí ni. Àná yà wá ní píkṣọ̀ tẹ̀, wọ́n láwọn láìkí mi pé tó bá ti yá kí n padà wá sí stúdíò kí n wá gba píkṣọ̀ yẹn sá. Wọ́n yà wá. Sá. Kò repeat. Àní bá ṣe ń bọ̀ láti skul èmi àti rántí. Bí a ṣe rọ́gà yẹn bá kí wọn pé ayẹ́kẹ́jọ́ mẹ́ta kìnìkan wọ́n ṣàní pé àwọn fún àyẹ̀kọ́ àwọn láìkí mi ò pé káwọn dẹ̀ tẹ́kù wá ní píkṣọ̀. Wọ́n dẹ̀ ya èmi àti rántí. Wọ́n yá o. Nígbà pé tí bá ṣe tó máa padà lọ gbà ní studio. Èmi àti rántí lájọ yá. Bẹ́ẹ̀ni. 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 Dáàdì bóyá lọ rántí. Oúnjẹ náà la ní kò wò látẹ̀kan tó lọ ranjú òṣìṣẹ́ nílé. Àní dáàdì ti dé tí mo sọ fún ọ̀gá wáyà wọn fọ́tò lọ́dẹ̀ tí bẹ́ẹ̀ jáde padà mi mọ́ tó ṣe mọ́. Bóyá wọ́n jáde. Mo léyàn sáré jáde oní bóyá wọ́n jáde ọ̀dẹ̀ ní ẹni. Dáàdì. Gbogbo tá a ṣe tí lè fi jó lẹ́nìí náà ni. Ẹ wá títí ìgbà ìmú kan. Má bẹ jà o. Kí ni ìjà bẹ̀? Má bẹ jà o. Má fi wọ bí ibi tí n bá kọjú sí ni kò kọjú sí o. Ẹni tó wẹ dílé rù bá mọ́mọ́ tí mo sọ o. Ó gbọ́. Ẹ rí sí tripod báyìí níbi tẹ́ ẹ bá kọjú. Ṣé ojú mi lè tóbi tẹ́ ẹ lọ? Dáúdù! Dáúdù! Ọ̀gá lè ń pè báyìí. Ọ̀gá lè ń pè ló kọ. Dáúdù mo lọ wà. Dáúdù àṣírí ẹ̀ ti tú. Òkú tó sí ẹsẹ̀ ti jáde síta. Ajá ni. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe àìwọ̀ àti. Kí ló ṣe mí? Ìwọ ni. Aláìjà ni ẹ̀. Tí o bá rí ẹ, tó bá rí ejò, kéèyàn pa ọkùnrin kan ní kéjò máa lọ ní o. Ajá ni kí ló dé? Máa gbọ́ ìgbàdúgbò ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Máa fi ẹsẹ̀ ya máàpù Nàìjíríà ṣe la. Èmi. Wọ́n bí. Nǹkan yóò kàn ni mo fẹ́. Just one favour. Fọ́tò àwọn ọmọ mi tó yà. Delete ẹ̀. Sọ́ọ́ni fọ́tò àwọn ọmọ. Ajá ni. Kì í sì ní awo ọ̀gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì dàbánu. Fọ́tò tí ọmọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ dé ni. Afọjá Afọjá Afọjá. Mo ní kò padà sẹ́nu dé. Wọ́n palẹ̀ ọba jẹ́. Ilé ọba wo lọ bá jẹ? Èyí kí ló dé ọmọ kàkẹ́ fún báyìí? Ọmọ rẹ̀ ya fọ́tò. Ebi ẹgbẹ́ bá pọ́sì. Ó bá 1983 yìí wàhálà ṣẹlẹ̀ báyìí. Ògiri létí dákàsí ló dá wàhálà lẹ̀. Ẹ mọ́ pariwo báyìí. Ìṣòro sọ̀tọ̀tọ̀. Ká tó bẹ̀rẹ̀ kí ní igbó ẹ̀ ká bẹ́ ara wa wò. Ọmọ mi tí mo bí ọmọ méjèèjì bí o dẹ̀ mọ̀ wípé mo mọ ìwé ẹ̀ o lè yà wọ́n fọ́tò. Ajá ni mi ò gbọ́ ọmọ ẹ̀ mọ́. Mi ò mọ àwọn ọmọ ẹ̀. Ọmọ tó yà lọ́sọ̀ yìí tó yà kàtíkẹ́tì ẹ̀ sọ pé òun nígbà kò yà pọ̀ ọmọ mi ni ẹni tó fẹ́ nìsín ni pé ọmọ mi ni bá mi ti ní tiẹ̀ pé kí ni. Ajá ni ó yẹ kó ti yẹ ókè o máa tó máa ṣẹlẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ máa béèrè mo lè fún ẹ máa kọ́ fún ẹ ní 20 million báyìí. Okay. Ilé mi tó wà ní jíáró yẹn ni fún ẹ. Ajá ni mo jẹ kán rí àwọn èèyàn wọ́n á bẹ̀rẹ̀ káyọ̀. Wọ́n bí èsì tó ṣẹ̀ṣẹ̀ aeroplane bó fún mi ní ìgbà. Kọ́ fún mi ní helicopter mi ò ní gbà. Kọ́ ní kí n di president gbogbo olú mi ò ní gbà. Delete ẹ̀. Delete ẹ̀.
máa ṣe live gbogbo ayé ló máa mọ tàṣíkò ti tó. wọ́n ya fọ́tò. kò sí iye tó lè fún mi èmi mi ò ní owó lọ́wọ́ ṣùgbọ́n mo lẹ́jẹ̀ lọ́rùn kò sí iye tó lè fún mi o. ó lè ìta àṣẹ tí lè fi jó lónìí náà ni. ta ló dín dòdò ta ló dín dòdò ló bá ní sílé. òkú tó sin ẹsẹ̀ ti jáde síta. ẹ̀yin kò lè ọ̀gá ẹ̀mú yẹ wọ́n ti kó fọ́tò ọmọ mi fún yín kí ló ní tó fi fọ́tò ọmọ tẹ̀kọ́. sọ́mọ̀ rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni. ọ̀fẹ́ kan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ọ̀fẹ́ kan tó ṣẹlẹ̀. ẹ wá pẹ́ẹ́pẹ́ sí máìkì. ọ̀gá mọ̀ mọ̀. ẹ wá pẹ́ẹ́pẹ́ sí máìkì. wọ́n bí. alájọ orí ọmi. wọ́n bí. ṣe é lọ́dún láti gbọ́. ẹ̀sùn máìkì. ó yà kó la wà yìí. ẹ̀sùn máìkì. ẹ gbẹ́dọ̀ sí máìkì. kí ló dé? ìwọ ni ó ti yé èèwọ̀ ọ gbọ́dọ̀ wí ọ gbọ́dọ̀ sọ torí pé orí àlè sínú báyìí ní ti láǹkọ̀kọ̀ àlánú fọ́ọ̀hún nítògírí àlàpà àlánú fọ́ọ̀hún ní ti pẹ́pẹ́yẹ gbogbo ń tó orí pátá kọjẹrà mọ́ ní torí ń tá a bá rí lára ara ní rà sí ọ gbọ́dọ̀ wí ó ti di amáwo mọ́rọ̀ lórí ọ gbọ́dọ̀ wí fẹ́ni kankan èyí ìbámọ̀ bá wo jẹ́ èèwọ̀ ni. ìyá mi ẹ wo nǹkan mi ti dé o ẹkúrú ti fẹ́ máa fẹ̀yìn ní fanfa o láti bí ìjárùn tí Àjàní ti bá tiẹ̀ lọ eku ò ti ké bí eku mọ́ ẹyẹ ò ké bí ẹyẹ mọ́ ẹ wo gbogbo ẹnì kò sí èèyàn ọ̀rọ̀ kan báyìí èèyàn tó ya ṣọ́ọ̀bù mi èsì ní ìyọwọ́ mi ẹ̀rù ń bà mí o kọ́ mọ̀ sí pé kó tó ní pọ́ bá tiẹ̀ lọ ó yóò ti kà. nípa èèyàn kò lè wí kò lè kà kò lè wí nǹkan kan. pé ò lè kà. ẹbí mi ni mo ti ṣèyún pa síbẹ̀ n kò wí nǹkan kan àmọ́ nǹkan ń ṣẹlẹ̀ láti jàrún náà ọ dákẹ́ ò wí ọ pè mí ọ wá bá mi. èmi ṣe bí atẹ́gùn ìgbà tí ń fẹ́ yìí ló ń rọ́ọ̀lù èmi náà ni ẹ mọ̀ pé ìgbà yìí kò sẹ́ni tí ò bá. ẹ gbà mí kí ni ṣe ọ atẹ́gùn ìgbà yìí wo ni ń bá yín ọ jẹ́ sọ ara rẹ dákun ìwọ gbọ́ bí tí ọ̀dọ́ owó ti dólókun rí. ọjà lẹ́nu. ní ọmọ pé wọ́n ti dolókun ọ̀dọ́ owó ọ̀gbọ́dọ̀ dá ọ. bí gbogbo ayé bá ń kígbe pákáleke ó lé kò ní lé lọ́dọ̀ tiẹ̀. nínú pákápáká ohun tiẹ̀ gbọ́dọ̀ mọ yọrí ni. ẹ gbà mí ẹ̀rá ń kalẹ̀. láti já àrùn. láti já àrùn o. ó kò kú o. àmọ́ bà ní kì í bàjẹ́. jalè. láti já àrùn. orí mi o. bọ́jọ́ bá lajú ọjọ́ afárahàn ayé bóòrùn bá láwà yóò fara rẹ̀ hanlẹ̀ ìwọ tó ń bẹnu atẹ́gùn bí kan tó ń díṣẹ́ mi lọ́wọ́ ara hàn mí mo fẹ́ rí ọ ara àbò ni ọ ibo ló ti wá tó lókùn lọ́rùn tá ń rán sí aburú sí mi. èmi lè mọ àkọ́kọ́ èmi lè mọ ìgbẹ̀yìn èmi lè mọ̀ tí ó hàn lè mọ̀ tó fi dẹni ìgbàgbé. èèwọ̀ orí mi kọ́ orí mi ọ̀gbẹ́bu àyà mi ò gbèdì ọ̀rọ̀ èmi lè mà bẹ́mi ọ̀rọ̀ lọ́yìn ìpínlẹ̀ pínkún bàbá ńlá bàbá rẹ̀ ò tó bẹ́ẹ̀ èmi tí ń jà ń wù jà tẹ́lẹ̀ tó jẹ́ pẹ́tẹ́ tí ọ̀tọ̀ mi ni wò yí ọ̀dọ̀ bẹ́lẹ̀. ẹbí tí mi ṣe tà ti pé kùrẹ́ tíyetíye ọ̀pá ńlá mi ṣe tà ti pé jùrẹ́ torótoró lónìí ni kò ní dọ̀la tó dẹni ìgbàgbé. bẹ́ẹ̀ sàn ẹnu pẹlẹbẹ bí ẹnu yọyìnyọyìn ẹgbẹ́ ìyá aláyẹ rẹ̀ bá mi àlórí ẹ̀fọ́ mi. wọ́n ègbé rẹ̀ fẹnu kan yọ̀ lónìí nù ọ́ọ̀kú èèkó náà rẹ̀ fẹnu kan yọ̀ ọ́rẹ́ wàlẹ̀ àṣà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ bọ́pọ̀ lọ́gòkè odò lónìí ara kú yá ọ. ó ń gbà. ẹjọ́ wẹ́wẹ́ rẹ
ti pọ̀ jù èmi rẹ̀ ṣẹgbẹ́ gbà. ìyá àgbà ìyá àgbà ìyá àgbà yé. kí ló ń ṣe hàn yìí. mo wá bí sẹ́ni. ọwọ́ àmì iṣẹ́ hàn yìí. ọwọ́ àmì iṣẹ́ hàn yìí. ó tún wá ń bí. ọ̀dà ìpẹ̀lẹ́ o yọ ọmọ ojúṣe fún yín o. ẹ wá. àbó lórí ibú ni ọ ni kémi ọ̀ wá àbí kí wọ́n wá. irọ́ tó o bá fẹ́ rí mi pàdé mi ní ni pàdé mi ní pàdé mi ní. nsa dúró ná. kí ni máa ń sẹ̀yìn alákìíká iná kí ni máa ń sẹ̀yìn alákìíká ẹ̀ sì sáré ronú bẹ́ńtẹ́ kí ni bídíà nínú ẹ̀ tí mo ṣe yìí aṣọ́pọ̀ òun ni ọ́ wo bí gbogbo èrò kan mi ni pé wọ́n ti wó bí wọ́n ti la títì gbà mí kọjá kí ni máa fi yín lọ́kàn balẹ̀ pé awó pé gba wo táwọn bá ti kú díẹ̀ àwọn ènìyàn pé 200 mọ́ o ọkàn yín kan balẹ̀ ni o wò ó. Mukaila! wọ́n ní kẹ́kọ̀ọ́ kù mí. tọ́ bá ń jà àbúlórí ibú ni ọ́ ni. ọ̀yà wọ́n máa máa lọ change lens fún ọ ni ìwọ yà. kí ló tó ponú báyìí náà ẹ̀yin ṣe ronú náà mo ń bá yín sọ̀rọ̀ ó sì tó gbé kámẹ́rà ṣé mo ní mò ń ṣe báyìí dé ni. ta ló ń jà lójú ayé àbí lójú oorun òun gbé kámẹ́rà wẹ́nu géètì ó wà ń jà mí pò pa àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló ń jà kò lè jẹ́ mi. ẹgbẹ́ mi ẹ ṣe ronú bíntín òpònú bí sẹ́límọ̀ bá pọ̀ ga sọ́gà ò ní pa sẹ́límọ̀ tẹ́lẹ̀ ìbága prospone ọjọ́ ọkù rẹ̀ ni. àwọn ọ̀gá gbọ́dọ̀ pa sẹ́límọ̀ náà wà ọgbọ́wọ́ rẹ̀ ó dà. ẹ wá máa dúró Àjàní kí lẹ mọ̀ tó pa. ẹ jẹ́ sọ ikú tó pa Àjàní fún yín ìjọ náà t'Àjàní dé bẹ́ẹ̀ mi bá mọ̀ pé ìt'Àjàní ó sọnù èmi ò ní jọ́ sọ́mbẹ̀ ìmúlò àgídìgbò ni ìní ọlọ́rin gbẹ́nu sí máìkì kọ́ sàlàyé fàlàjì kálájì ọmọ ẹgbẹ́ ọmọ Nàìjíríà Láúdù àfẹ́rí yín o ọmọ Nàìjíríà fẹ́ bá yín ní gbólóhùn bẹ́ẹ̀ni ibi tí n bá mú lọ́nu pákátá o l'Àjàní bá já wọlé lẹ́nu géètì ìjọ náà Ọlọ́run ló yọ mí àfi ní bò ní ìdáàfù ní bínú ní pé Dáúdù tọ́lọ́sì báyìí ti ń pè lówó lóko ọ̀fẹ́ rí fínú o bẹ́ẹ̀ni torógún ọdún tí wọ́n ti bí láńlọ́ọ̀dù tí wọ́n bá ti bí tẹ́nàntì kò ní rí lé gbà o lọ́ba jáwọ́ ọdún lẹ́jọ́ náà lọ́gá bá jáde lọ́gá yóò gìjà ó ní wọ́n Dáúdù àsọlórí ibú ni ọ́ àsọlórí gbogbo dáṣe tí lè fi jó òní ni wọ́n tu lọ́gá bá mú wọlé lọ́gá bá láwọn fún ní ọ̀gá láwọn tẹ 20 meters ó lóun ní gbà ọ̀gá tó lóun tẹ 100 meters ó lóun ní gbà bó ṣe bínú bọ́ọ̀tà nu mo ní kí ló dé tó gbowó kémi náà yọ percentage kọ̀ọ̀sán lẹ́mútàṣọ owó ẹgbẹ́ ọba nílájẹ òun kò ní sàn o èmi o kémi ọmọ wo o àṣé ọ̀gá gbogbo fọ́tò tí wọ́n máa yà àṣé wọ́n máa kú ni àmọ́ wọ́n ti ya àwọn fọ́tò àwọn òsì gbọ́dọ̀ kú o pé tó máa gba 100 meter òun ti gbowó orí ọmọ òun nu ayé mi jábọ́ ẹbí bá ní à kí ló tó gba 100 meter ó ní ẹ wá gbọ́ lọ́ba laago gbogbo wa bá péjọ lọ́ba bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n fẹ́ lanu báyìí kótó kó ní awó kó sí lẹ́nu ẹ̀jẹ̀ lọ jáde lẹ́nu. èèyàn mọ nǹkan fi pamọ́ Ọlọ́run mọ̀ wá nígbà tó sì rí ọ̀wọ́ àtúnṣe mi lọ ọkàn tún wẹ́rẹ́ báyìí ni bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ ẹ pàdé mi lágídígbò ẹ dúró yìí. ẹ pé wà láti ètò tó ṣẹlẹ̀ nù. kẹ́ni ẹ wo ẹ sọ fáwọn èèyàn yín o èmi ẹja kan olókùú o bẹ́ẹ̀ kú mi ò ní wá. bó ti mọ tó agbára rẹ̀ ọ̀ka làwọn làbò. ẹ̀yẹ náà bó nílé jẹ kó bó nílé mú kọ́ dọ́jọ́ kúkọ́ jẹ rí. ẹ wọlé.
ẹ wọlé ọjà ló kọ́ mi. Ọlá àgbẹ̀ àwọn ẹbí rẹ̀ wọ́n bímọ tó pọ̀ ibi tẹ́ máa bá kámẹ́rà yín rè àwọn ẹbí wọ́n bímọ. ká mọ̀ fi wọ̀dùwọ̀dù wọ́rọ̀ o ẹ̀yin náà wo bí tí Dáúdù báyìí tiẹ̀ sí. abẹ́ẹ̀dì Dáúdù wọ́n á jẹ́ ti ṣàpáǹgolo káàkiri ilé ayé lẹ̀ Dáúdù wá di ẹni tí ṣàpáǹgolo káàkiri gbòòrò ayé lẹ̀. ó ga ọ ẹyẹ yẹn wa wọn ní irọ́ kan náà irọ́ ò léṣe irọ́ ogi irọ́ ò ní gbòǹgbò ayé jọ́ ọ̀nà máa sọ pé nǹkan téèyàn bá gùn ọmọ rẹ̀ ó kà nísìnyí ẹni tó bá gbèbù kà báyìí òun ní kà àbẹ́rẹ́ ayé. Dáúdù ti ń ká tiẹ̀. ẹ wò eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọmọ kéékèèké tókù tí wọ́n ń kọ́ iṣẹ́ ní ìsìn tó wà ní iṣẹ́ wa ẹ̀gbọ́n bá ti dé wọ́n máa ṣe báyìí. wọ́n sì mọ̀ pé sàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin bẹ́ẹ̀mi bá wá mọ̀ ń gbà náà bá tètè bá mo jẹ́ ń bẹ̀ ọmọ náà lè fún mi. yẹ́wẹ́ fọ̀rọ̀ lẹ́jà rẹ̀ bó ètò ẹ̀ sọ yẹn ọ̀rọ̀ tó yẹ kí n sọ president ẹ̀ má bínú with due respect ọ̀rọ̀ tó yẹ kí mi sọ ní ẹ̀ ń sọ yẹn ò lẹ́ kún fún ayé lẹ́yẹ kọ̀ọ̀kan yẹn o ẹ gẹ́t ṣé ẹ̀ ń fẹ́ rántí gbàtẹ́ bẹ̀rẹ̀ kúrọ̀sì jọ yẹn ó ti ṣe o bàbá ẹ wá bẹ̀rẹ̀ àwọn ayé ń dèrè ẹ jẹ́ àwọn tó ṣẹlẹ̀ ẹ má bínú president láti lè fèyí kọ́gbọ́n kí n tẹ̀ mọ́lẹ̀ fún kí ni ẹ jẹ́ sọ́kàn fún yín o mo ti rí everything bó ṣe ń lọ o. ó ṣe bẹ́ẹ̀ ṣe kéta ni. mo ti rí bó ṣe ń lọ mo ti mọ̀ wípé gbogbo ohun tí ọmọ yìí ṣe kò natural ìjọ wo ló dé tó wá náwó bí ẹlẹ́dà. bá ti tẹ̀ mọ́lẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ṣe kéta rẹ̀ ni. no wẹ́ẹ́ kankan kọ́ ọ̀gá ẹ sà mo kàn fẹ́ pé àkíyèsí ni o ọlọ́run ọbọ̀ níjẹ́ kára burú nu ẹgbẹ́ yín o. ẹgbẹ́ wa. no àṣẹ àpá àmàtàjọ́ ń dunnú gbà tí bọ̀bọ̀ yìí dé ọlọ́mọ ayẹ̀kára kú ya wèrè o. tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀hìn ilẹ̀ ńgbà tí ó wà ní àlàyé dáadáa ẹjọ́ lọ sí ni o. president mi ìlẹ̀ kẹ́kẹ́ fọjú alẹ́ ya wèrè o ẹ jẹ́ ká rò dáadáa àti ẹ̀gbọ́n táwọn èèyàn wèrè bẹ́tà ní. ọgọ́jọ́ òru ẹ wá wò ó òru ọgọ́jọ́ òru ayàwòrán òru ẹ wá wò ó òru ọgọ́jọ́ òru ó yá fọ́tò láàjì òru ọgọ́jọ́ òru olùyà òru ẹ wá wò ó òru ọgọ́jọ́ òru táwa láyàwòrán òru òru ọgọ́jọ́ òru ta lólùyà òru òru ọgọ́jọ́ òru ẹ wá wò ó òru ọgọ́jọ́ òru ẹ wá wo Dáúdà onífọ́tò òru òru ọgọ́jọ́ òru ọmọge tó rẹwà ló wá kiri òru ọgọ́jọ́ òru ẹ wá wò ó òru ọgọ́jọ́ òru ẹ wá wo ayàwòrán òru òru ọgọ́jọ́ òru. ẹni tó bá mọ̀ ṣe òkùnkùn kó má ṣe dòṣùpá lóró kò lè pàkúrọ̀ lójúkùn rántí ọmọ kò jálè onílé bó tiẹ̀ lẹ́yìn ẹ lọ jáwọ́ àṣegbé kan ò sí láyé àṣepamọ́ ló wà o